tọmọ ti ń jayé lórí yacht tó ń jayé ṣe ráwọn tó Ọlọ́run bá gbà fún wọn ò ní sọ fún ẹ máa mọ̀ ẹ̀yin kan ẹ sọ pé ẹ jẹ́ ní tọ́ ẹ bá mọ history fracas mọ̀mí anamẹ́wàá ló jẹ́ pé Bísí Wellington ló jẹ́ pé ẹni tó bá lọ́ọ̀fù lọ́ọ̀fù ẹ̀ ni kò kí ṣe báyìí tí Bísí bá lọ́ọ̀fù ẹ̀ ó lọ́ọ̀fù ẹ̀ Bísí Wellington tó bá lọ́ọ̀fù ẹ̀ ó lọ́ọ̀fù ẹ̀ ẹ ti gbàgbé mo fẹ́ràn yín létí lórí ìkànnì tá a wà yìí tẹ́ bá ṣàkíyèsí ńgbà yẹn máa ní òun àti Dorcas àwọn méjèèjì ni wọ́n jọ ń ṣọ̀rẹ́ they are friends best of friends gbà yìí tẹ́ bá rántí àwọn méjèèjì wọn máa ń pè mí mọ́mì ẹ rántí èmi mo jẹ́ bí ìyá fún àwọn méjèèjì nígbà yẹn wọn máa pè mọ́mì ìgbà táwọn méjèèjì jà mo fẹ́ ká èèyàn kẹ́ recollect ìgbà táwọn méjèèjì jọjà lórí social media yẹn kọ́ tó bẹ̀rẹ̀ ìjà yẹn mo update fún ẹ méjì ẹjọ́ ẹ má jà mo bẹ̀ wọ́n kọ́ tó bẹ̀rẹ̀ ìjà yẹn ẹjọ́ yín tẹ̀ ń send request lórí TikTok mi ò ní accept yín ẹjọ́ ẹ jẹ́ kí n ṣe ṣáàtì lójú òní tí mo bẹ̀ yín ni kọ́ tó bẹ̀rẹ̀ ìjà yẹn ẹ̀yin ẹ mọ̀ pé mo tún jáde mo tún update mo gbọ́ àwọn méjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹjọ́ ẹ má jà mo bẹ̀ àwọn méjèèjì bọ̀ ńgbà tó yá àwọn méjèèjì jà tẹ́ bá rántí ńgbà tán jàjà yẹn ẹ ṣàkíyèsí mi náà mo sún sẹ́yìn fún àwọn méjèèjì bẹ́ẹ̀mi ṣe ń ṣe tèmi nìyẹn bí mo dẹ̀ ṣe sún sẹ́yìn fún àwọn méjèèjì yẹn nígbà yẹn mi rò pé kan nu wọn bọ́ sáwá bú mi torí mo ní àwọn méjèèjì ní ìfẹ́ kẹjà wọ́n dẹ̀ àwọn méjì mo dẹ̀ sún fún wọn mo sún lọ́dún náà lọ́nà bágbàlagbà ṣe máa ń ṣe nìyẹn mo sún fún àwọn méjèèjì tó o bá fẹ́ràn àwọn èèyàn méjì tó o mọ̀ pàgbàlagbà ni tó o bá fẹ́ràn èèyàn méjì má gbèsè yẹn nìkankan mo mọ̀ pé tọ́lọ́run bá dá ẹjọ́ tó bá dá ń kọ̀kọ̀ tó bá dá ní gbangba á tún dá ń kọ̀kọ̀ torí mo wà lórí pé ẹ má jà that was then ìgbà tó dẹ̀ yá ẹ̀yin lẹ ta Bísí Anamáyọ̀wá fún mi ẹ̀yin lẹ gẹ́ kí n fi ṣàyò mo like Bísí Anamáyọ̀wá ẹ̀yin lẹ ta fún mi and I will mo máa forever place here on my heart ni torí ó jẹ́ ọmọ tó jẹ́ pé ó dúró lórí ibi tí mo fi sí ohun tó ṣe gbà yẹn ojú pé kéèkà máa ṣe àṣà tì mí kéèkà máa ṣe kí ọmọ ẹ mo fi Ọlọ́run Kristi tí mo sì gbà àjọ sọ̀rọ̀ mi ìbọn ọmọ ẹ sọ̀rọ̀ báyìí torí mo wò pé ẹ ṣáà ṣe ti ní ìfẹ́ wà ẹ sún sẹ́yìn wìdí òpé tí n bá bínú àwọn méjèèjì orí wọn á pín tẹ bá ṣàkíyèsí kí n tó gbégbé ẹ lẹ Bísí máa ṣe à ìkánìgbẹ mo pòsì báyìí ó máa rì sí àmì ọmọ ẹ ó máa rì sí àmì láì bá sọ̀rọ̀ ẹlòmíràn ni ìyọba ńlá ẹ má da sọ̀rọ̀ Bísí àti kìnnì kan ẹ má ní ìsín bẹ́ẹ̀ ibi tó gbé káwọn èèyàn lára dé pé àwọn kan wá ṣọ́ọ̀bù mi dọ́kan mo wá gbé fóònù mi fún wọn àwọn mẹ́ta wọ́n wá láti abroad ìgbà mo gbé fóònù mi fún àwọn ẹni ṣe ti rí irọ́ mi ì dá sọ̀rọ̀ wọn mi ò ń ṣèyàn bẹ́ẹ̀ mi ò dá sọ̀rọ̀ wọn mi ò kàn fẹ́ kán jà ní. ibi bí èmi ṣe bìlí bọ́n ẹ máa ń ṣe ìwọ̀n tó bá bí ọmọ má gbèsè ẹ̀yìn kan sí ìjà máa wá má gbèsè ẹ̀yìn kan sí kan dáwọ̀zọ bọ́ ní gbogbo ẹ lọ Bísí páàsì iwájú mi torí kò fi ọjọ́ kan wá disgrace níbi rẹ̀ kò fọjọ́ kan bú pé bó ṣe jẹ́ pé ó ń ṣe àmì yẹn náà tó mọ̀ pé mi ì bá òun sọ̀rọ̀ mi ì dá sóhun yẹn bó ṣe ń ṣe àmì yẹn bó ṣe ń ṣe àmì yẹn bó ṣe ń ṣe àmì ọmọ yẹn mọ̀ lọ́kàn rẹ̀ pé mi ò bá òun sọ̀rọ̀ wọ́n wá ta ọmọ yẹn fún mi mo wá lọ́ọ̀fù ẹ̀ kò sí dáhùn lè sọ fún mi mo lọ́ọ̀fù Bísí ẹ má gbé ọ̀rọ̀ tí ó kùn yẹn ẹ má máa gbé sórí mọ́ mo wo àtisídẹ̀ǹtì ọmọ yẹn lórí social media yẹn mo wo àtisídẹ̀ǹtì Bísí tó bá lọ́ọ̀fù ẹ̀ tó bá ń bẹ ṣe ó máa lọ́ọ̀fù ẹ̀ tọkàntọkàn ni kò yẹ yín ó máa lọ́ọ̀fù ẹ̀ tọkàntọkàn ni Bísí ò ní ṣubú ò ní dààmú Ọlọ́run á wọlá yín pé ó jàjà rẹ̀ rí ìjà oníjà ló jà Ọlọ́run á gbé ẹ sókè ó ní ṣubú fọ̀tàyọ̀ mo gba àdúrà tí mo ti jí gbà fún ẹ láàárọ̀ tí mo tún gbà fún ẹ ní ta gbangba Ọlọ́run á jẹ́ ó mọ ẹ ó ní dààmú ó ní ṣubú dànù Bísí ojú ò ní tiẹ̀ o Ọlọ́run á bá mi gbàdúrà ẹ ju bó ṣe rò lọ Ọlọ́run á tún bá mi gbàdúrà ẹ bí bó ṣe tó Ọlọ́run á bá mi gbàdúrà ẹ ohun tó fẹ́ kọ́lọ́run ṣe ní ayé Ọlọ́run máa ṣe èyí tó fẹ́ Ọlọ́run ní ṣe fún ẹ láíláí Ọlọ́run á wọlá bí ọkàn mi ṣe rí sí ẹ Ọlọ́run á bá mi pa gbogbo anything tó bá ń jẹ́ àṣìṣe láyé Ọlọ́run á bá mi parí fún ẹ ó ní ṣubú dànù wà á máa rí ṣe wà á máa lọ síwájú ó ní dèrò ẹ̀yìn o àárín ìwà àtọkọ ẹ̀ ò ní dàrú I'm so honoured to know you more
than bí báwọn òṣèré lọ ẹ ta fún mi ni ẹ ta Bísí fún mi ni tẹ bá retí pé bóyá òun àti èmi àti Bísí ò lábòsí kan torí pé àlábòsí yẹn bóyá ló ṣe máa jẹ́ kí relationship mi last torí mi báyọ̀ ṣe àbòsí èmi ò báyọ̀ ṣe àbòsí láyé bí nǹkan kan tí mi ò lè ṣe láyé mi nìyẹn Ọlọ́run wà ní jẹ́ kí kémi bẹ́ẹ̀ kájọ rìnrìn àbòsí tí màá fi dé lẹ́sìn tẹ̀ ò ní rán mi ṣe aburú èmi gan ṣé mi tẹ́ ń jí ṣe aburú èmi gangan mi ní wàá ná ẹni ṣe aburú lágbára Ọlọ́run Bísí Wellington ọmọ òní kó mọ ẹ lórí o long life and prosperity continue to enjoy the grace of God lágbára Ọlọ́run ẹ ṣeun gan ẹyẹ èèyàn God bless you. kíní kan èyí tó bá wù ẹ́ ní kẹ́ máa continue ní ọ̀ràn yín iṣẹ́ èyí tó bá ti wù yín ó ní kẹ́ máa kọ èmi láìkí Bísí ẹni tí ò bá dùn mọ́ ẹ la rí mọ́lẹ̀ ẹ fọ́ orí mọ́rí pláfọ́ọ̀mù ni tàbí kẹ́ mú fóònù ẹ là mọ́lẹ̀ sórí bó ṣe ń wo mi yẹn tí inú bá bí ẹ jù mú òkúta gbé sórí screen fóònù ẹ kó fọmọ bí ojú mi méjèèjì kó lè fọ ẹ ṣe mà sórí bí ojú mi méjèèjì tágẹ́ẹ̀tì bí ojú méjèèjì ni kó tágẹ́ẹ̀tì kó lè fọ ẹyẹ yẹn jẹ́ ìjà tí mí ní wáyé tì ẹyẹ yẹn dóná aṣọ tí mo polówó lé ní 55,000 gbogbo ẹ̀yin tẹ́ bèrè mi last week tẹ́ ẹ̀ rí mi ìjọba ńlá kí ló ṣẹlẹ̀ má jẹ́ nítorí ìjọ Saturday yẹn ó kọjá ó rẹ̀ mí wàhálà yẹn pọ̀ tiẹ̀ you understand wàhálà yẹn pọ̀ tiẹ̀ fún mi ìjó a máa dá kọ́sọ́mà lóhun mo máa ṣiṣẹ́ dòru mi a ní tí mo yín bá ń sọ báyìí iṣẹ́ mi ti wọn aago 11 to 11 to 12 tí n bá ní máa ètè sùn báyìí àgàgà yín aráàlú òyìnbó tẹ́ ẹ máa ẹ̀yìn ẹ̀ wá tí wọ́n á lọ máa send owó late ní ìwà tẹ́ ẹ̀ bá ti tí ẹ̀ bá rí owó yín confirm ẹ̀ ní màá tí wọ́n máa ṣe wàhálà dalẹ̀ ṣé yẹn ò tó mi 55,000 lájọ́ tá a ṣe ìjà yìí ojú ò ní sí ẹ̀ ní dáàmú I love you ẹ̀yin tẹ́ ẹ love wa ẹ lọ wá bí wọ́n sí bí òun yín ṣe sí èmi ò lè fowó ra lọ́ọ̀fù lẹ̀ á ti ju yẹn lọ á lè fowó ra mi ì lè fọ̀rọ̀ ra ohun ẹnu ò ṣe é rà tọ́lọ́n bá ti fún ẹ lórí ọ̀fẹ́ tiẹ̀ máa lò lọ ní tàlàfíà mo ti sọ fún yín mi ò lọ́ta mi bá ìwọ tó o bá ti fojú hàn gẹ́gẹ́ bí ọ̀tá mi ìwọ ló ní problem I don't block no mi ò kíá 55,000 ojú òní tí ayọ̀ yín á kú ẹ ní dáhùn máa ń sọ fún yín ní Nàìjíríà yìí orí ọ̀fẹ́ làwárí gbà ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ wà lókè òkun ẹ ní dààmú o ẹ sọ fáwọn èèyàn yín kí wọ́n lọ gba káàdì ìdìbò wọ́n ti ṣe registration again ìwọ tó bá fẹ́ ṣe transfer sí ibi tó ń gbé tó fẹ́ kó bẹ́ẹ̀ tó fẹ́ lọ dìbò ń bò mí time tó lè lọ ṣe nìyẹn time tó lè lọ rectify ẹ̀ ní bí change of address tètè bẹ̀rẹ̀ kó tó di pé ìbò bẹ̀rẹ̀ nísìnyí ó ní iye ìgbà tí wọ́n máa fi ṣe campaign tó máa fi ṣe registration yẹn o tó bá lọ di pé wọ́n bẹ̀rẹ̀ nísìn tó wà ráyè ìbò má yẹ kára kan ẹ torí ẹni tó bá wọn ẹ tó bá fẹ́ dìbò fún ìgbà yẹn má yẹ kára kan ẹ ṣóye yín ẹ lọ rẹ́gísítà àbúrò mi Túndé mi ní white fipá original how are you mo kí ẹ o jàre aṣọ 55,000 anyway ṣe rí story tó ń lọ lórí social media yẹn ẹ jẹ́ agbẹnu sí trending tó ń trend yẹn ẹ̀yin èèyàn ẹ máa bọ̀ nbí ẹ mọ̀ pé mi ò kì í parọ́ mo sọ fún yín mo ní káwọn èèyàn fún mi ní information kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ but some of you ẹ̀yin kan gbé gbági ẹ ra aṣọ mi 55,000 ni ẹ rí bó ṣe kún ẹ̀yin kan ẹ wá ràn àwọn èèyàn wá wáṣọ bíbá ilé àwọn kan lọ máa ṣọ lóṣòdì nígbà tí wọ́n rí aṣọ tèmi bí 40,000 mi taṣọ yẹn bí àwọn tán irú aṣọ mi gẹ́gẹ́ wà bí 40,000 ibi táwọn sọ ká 40,000 náà náà rà ẹni tó wá pè èèyàn ọmọ tán pè ìyẹn ló jáṣẹ ìyẹn ní àṣẹ rí sìn ṣé mi ò sọ fún mi kí n máa bọ̀ lọ́dọ̀ stop ṣe bẹ́ẹ̀ ṣé tó bá jẹ́ iye kan náà ṣé ẹ máa sọ pé àwọn òsọ̀rọ̀ ṣẹ́ anyway wọ́n sì bá ara jà wọ́n ra gèlè àti kíná tí wọ́n ṣàtúnra àwọn nǹkan kan ṣá wọ́n bá ara àwọn nǹkan ṣá ṣó ti yé yín àwọn náà bá ara jà á ní kẹ́ máa wá bí wọ́n padà ìbẹ́ẹ̀ ni wọ́n padà ra ju nǹkan tó bá rà á ní tẹ́ bá ń sọ fún yín ẹ máa wá síbi ọjà mi ò ṣe tí mò ń ta ọjà mi ò kí wọ́n gbogbo àwọn tọ́wọ́ bíbá láàárọ̀ yìí gbogbo wọn wọlé everybody ló ra nǹkan àfi màmá kan báyìí màmá kan tó wá wọlé ńgbà tí mò ń jó àǹtí ẹ̀yin tẹ́ ní kí mọ́mì yín wá bí ẹ sọ fún wọn tó bá jẹ́ pé wọ́n kàn wá bí báyìí lásán tó jẹ́ pé wọ́n fẹ́ rajà ni Ọlọ́run rí nu wọn o ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan míì ni wọ́n bá wá bí ṣẹ́rẹ́ mi ọmọ Jésù lè mi o tí nǹkan bá ṣe wọ́n èèyàn kan kò ṣe wọ́n èmi mo dà wọ́n láàmú spirit kan bá gbé wọ bí ni o bí wọ́n bá gbé spirit burúkú wọ bí ẹ máa náwó sí wọn ẹ máa gbé wọn kiri ni ṣùgbọ́n tó bá jẹ́ pé tòótọ́ wọn bá mi rajà ni torí ẹ̀hún ṣe bẹ́ẹ̀
níjọ́ Monday àgbàlagbà tó kọ́kọ́ wọ bí ẹ má máa rán ọmọ mi yín kiri bẹ́ẹ̀ yẹn ọ̀nà kọ́kọ́ wọ bí láàárọ̀ ọ̀nà kọ́kọ́ wọ bí bó tún ṣe wá wọ bí báyìí tán wọ́n kàn wọlé ni bí ìgbà téèyàn breeze in breeze out àwọn fẹ́ lo tọ́ wọ́n dẹ̀ lọ lo tọ́ílẹ̀tì ibi tí mo wà yìí ní òun aláwọ̀ kọ́sọ́mà mi kan kó gba bí kọjá rí wọ́n wọnú ibi ìbàyìí náà gbà tán tún fọ́ dẹ gbogbo àwọn àga mi lórí báyìí wọ́n tẹ fọ́ tàwọn àga mi lórí wọ́n tọ̀tọ̀ báyìí ẹni bá ti ẹ̀dẹ̀ rẹ ni tó wá wálẹ̀ kan wọ́n ò dúró náà ṣe àwọn ò láìka àwọn kan tó fi wọ́n ò dúró bí ìgbà téèyàn wá lo nǹkan nu ṣọ́ọ̀bù ni ẹ sọ fún ọmọ mi nǹkan má wá bí ẹ má ràn wọ̀ ìyá yín iṣẹ́ wá bí o tó bá jẹ́ ìyá yẹn wá bí lọ́tọ̀ tí ò ní ẹ̀mí burúkú kan àlàáfíà ló máa fi lo ayé ẹ o ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan mi ló wá ṣe inú ṣọ́ọ̀bù mi àǹtí ẹni tó ràn ìyá yẹn iṣẹ́ wàhálà máa ṣẹlẹ̀ o kò ń ṣe ẹ má jẹ́ ń tún èmi kọjá ohun tẹ́ ìró yẹn o mo kọjá ohun tẹ́ ìró yẹn immediately tó ti lọ tí mo ti gbàdúrà tí mo ti ṣe blood of Jesus mo tún máa anointing wọn mo gbé gbogbo ẹ̀ anointing tó rà anointing tó yẹ anointing tó bá jẹ́ àlàáfíà ni àlàáfíà ni mo máa bá lọ ayé wọn ṣùgbọ́n tó bá jẹ́ òdì mí ni ẹ má wulẹ̀ dà wọn láàmú èmi mo ń dà wọn láàmú torí èmi burú ẹ lè wọlé ọmọ Jésù bẹ́ẹ̀ yẹn ibi tọ́lọ́run wá gbé tún ju gbogbo yín lọ ní pé mo ta àti ẹ̀tí àìpọ̀ ń tajà ní 55 lélẹ̀. Anyway ọ̀rọ̀ mọ́mísí àti pọ́psí ẹ̀yin tíìmù tẹ́ ẹ wà lórí social media mọ́mí mi ò jókòó lórí àga yẹn o àga yẹn mi ìgékò mi ìgékò mi 55 mi ìjókòó lórí àga yẹn a ní kò ṣẹlẹ̀ rí ọmọ tó jẹ́ Ẹgbà bí gan mo gbé bàbá ìpè ni mo fi ṣẹ́ mo gbé burúkú ṣẹ́ ìpè gidi ayé lè níjọ́ Monday láàárọ̀ Monday you don't go to somebody's shop if you are not ready to buy anything you don't do that Yorùbá ní gbogbo wa náà yóò fẹsẹ̀ gbálẹ̀ ẹ̀bẹ̀ yẹn láàárọ̀ Monday abẹ́rò pé ìgbà tí mo post video yẹn ni mo ti ṣe video ìgbà tí mo post yẹn ni àárọ̀ ni immediately ta parí prayer ni she was the first person that came into my shop ẹ lọ́mọ yín lórun yín wá ẹ wá ń fẹsẹ̀ ẹ tẹ ìjókòó ẹ̀ kan ṣe bí ìgbà tó jẹ́ pé kíkan máa jóyàn dì ẹ wọnú tọ́ílẹ̀tì mi lọ gbogbo ègèdè tẹ́lọ̀ pé ń bẹ̀ yẹn tẹ bá jáde ọjọ́ méje tó bá jẹ wá ṣògùn tẹ bá jáde ọjọ́ méje kẹ́ni kò sí Kristi. Don't come to my shop if you don't have anything to do don't come here. ọmọ Jésù lèmi Adésùyí Ọmọlọ́lá mi ní wáyínsì dúgbàládé ẹ ráwọn aṣọ 55 ni ẹ bó ṣe ń dán mi rìn ó yẹ ń dán mi rìn. So lórí ọ̀rọ̀ tó ń trend yẹn ẹ jọ̀ọ́ mi ò fẹ́ ẹ má yẹ ká gbọ́n ju ara wa ló ń bíbá mo fẹ́ sọ gẹ́gẹ́ bí obìnrin generally I want to address the issue generally mi ò ṣe team anybody bí but I will tell you how it works. Mo ti rí àwọn èèyàn tó ti fẹ́ sọ di ọmọ àdúgbò mi ni ọmọ kinní kan ni ọmọ tó yẹ pé most people irọ́ lẹ́kùn wá pa ń bí ẹ má máa parọ́ irọ́ ò dá 55. Arákùnrin tó ṣe ọjọ́ bí yẹn iṣẹ́ tó ṣe right wọ́n sọ iṣẹ́ tó ń ṣe tó dẹ̀ right ṣùgbọ́n èmi fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn ẹ lọ ṣe investigation ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí dáadáa kẹ́ ẹ lọ pèrè ẹ má máa wá sórí social media kẹ́ ẹ máa parọ́ èmi ò like kí n dẹ̀ tó address kí n tó continue àwọn èèyàn sọ̀rọ̀ fún àwọn wọ́n sọ̀rọ̀ nípa àwọn tó gbé àwọn tó jẹ́ party tó ń ṣe party coverage wọ́n sọ̀rọ̀ wọ́n ní wọ́n ṣe dáadáa kí náà fi ṣe dáadáa most of àwọn tó jẹ́ wọ́n máa lọ cover event yìí most of them are online tẹ́ ẹ̀ bá rí tó jẹ́ pé live ni wọ́n ń ṣe tí wọ́n bá ṣe live lórí YouTube wọ́n á máa cut ẹ̀ lórí Facebook lórí TikTok lórí IG ibẹ̀ náà ti máa ń ṣe short videos but wọ́n lórí èyí tó jẹ́ YouTube wọ́n máa ń ṣe live direct ni DKY ọkọ ìyàwó ẹ̀yẹ̀ ẹ̀ rí DKY congratulations ẹ̀ rí pé DKY ti hàn sí gan ìyàwó DKY mú ìyàwó DKY very beautiful tẹ́ bá ń gbọ́ àwọn òrèǹté àwọn Ọlọ́run ìyàwó DKY fine o ìyàwó ẹ̀ fine gan ìyàwó ẹ̀ dẹ̀ ṣẹ́ mọ̀ àwọn tó máa ń gbé nǹkan ó ní baka sí ní ṣé kò yẹ ẹni tí mo mọ̀ ní nàá níta jọ jókòó mo sọ wípé èmi mo clothes wọn ẹ rà aṣọ yẹn ni DKY white DKY ẹni bó ṣe ń ṣẹ́ ó mẹ́ white DKY yẹn ó mí síta ẹ rí bó ṣe ń mí síta
kò di dandan kó lọ jẹ gbèsè àbí kó ṣe kọjá ìyá rẹ̀ tó fẹ́ ṣe ìyàwó. Then DKY, let me address this issue. I saw you online posting pé àwọn kan lọ sí toilet wọ́n lọ yàgbẹ́ wọ́n sanwó wọ́n ń ṣe. Please, you are my brother and I want you to know this. Àwọn ní government kìíní wá ń bì báyìí most people wọn kì í lo nǹkan dáadáa. Fabric ara mi 55,000 wọn kì í lo àwọn toilet yẹn dáadáa. Nàìjíríà a nídìí àwọn tó máa bá wa tó máa tún toilet ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Ohun tó bá fi wà káàkiri Europe tó bá fẹ́ even nǹkan ká ló wọ train station ó wọ train stations wọn lásán ó lè wọ toilet wọn láì má lò sanwó. Ó ṣẹlẹ̀ UK náà a máa sanwó ká tó lo àwọn general places yẹn ni tó jẹ́ bí tá máa ti lọ lo toilet. Brother mi 100 naira ṣì bẹ̀ta kò wọ́n ẹ jẹ́ ká jọ ṣe kí Nàìjíríà dá ẹ jọ nítorí Ọlọ́run. Most of these things táwọn èèyàn ń ṣe tó bá ẹ wò tẹ́ bá lọ sí àwọn government kìíní mi ẹ máa hate báwọn toilet wọn ṣe rí nígbà tó bá jẹ́ pé àwọn ministries yẹn gbogbo ẹ̀yin ò kàn mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ọlọ́run kàn fún wa ní bàbá tó dáa bàbá Tinubu ó fẹ́ try láti help one way to be sincere. Let's be honest with ourselves. But number one for me to irú mi máa rojọ́ lórí social media kò ń ṣe mi nǹkan lè bọ́ síta kí n máa sọ̀rọ̀ ìjọba Nàìjíríà ti yàtọ̀ sí bá a ṣe rò ó. Ẹ rí pé àwọn kankan mo ti ṣe sẹ́yìn there are some things I cannot do. Tó bá bọ́ sá tó bá ń sọ̀rọ̀ àwọn nǹkan tí o kàn ń ṣe tó ń defend yẹn Ọlọ́run má jẹ́ kó sọ nǹkan nù. Bí mo ṣe wà yín sí kíkọ bọ́sà kí n máa ṣe kíní most people máa believe pé mo ti gbowó ni. Number one mi ì dẹ̀ sínú àwọn mídíà wọn. Kí ni mo sọ fún yín mi ì sínú àwọn mídíà kìíní wọn. So it's not possible for me kí n kàn máa bọ́sà kí n máa I can't do that again. Onílé glass ò kí sọ̀kúta. Bí bàbá yẹn ṣe try kó fẹ́ máa help wa tó bàbá yẹn help wa. Mo fi Ọlọ́run bẹ̀ bàbá ní UK káàkiri ẹ̀rí Ṣaléwá Ahmed ó náà sọ yìí a máa lo toilet a máa fowó san ni torí ẹ̀ lè ṣe rí àwọn ìlú yẹn tó jẹ́ pé gbogbo nǹkan wọ́n ń ṣe dáadáa because bí tẹ́lẹ̀ kan náwó sí wọ́n rówó ń bẹ̀ ẹ jọ nítorí Ọlọ́run ẹ má bínú àwọn míì tẹ́lẹ̀ kan fi sí ministries gbogbo náà try ara wọn ni láti lè jẹ́ kí nǹkan dáa ohun tó ń bá fi ṣọ́yàn èèyàn ń ṣe chọ́chọ́chọ́ you don't talk anyhow in Nigeria àti rí èèyàn tó jẹ́ pé ó máa lọ sọ àwọn ọ̀rọ̀ ibi tó bá ti ń lọjà tó ń defend ijó tí yẹ ẹ̀ bá dé tó bá máa jẹ́ wàá jẹ́ wọ́n nọ́mbà bíi ṣe èmi ti jẹ́ ní mi ò ṣe ń ṣe chọ́chọ́chọ́ mọ́ níbí báyìí ṣọ́ọ̀bù mi ẹ̀ẹ̀mẹ́rin náà wá fọ́ gíláàsì mi bíbáyìí 4 times ẹ̀ẹ̀mẹ́rin ni wọ́n wá fọ́ gíláàsì mi DKY ṣáàdé ṣọ́ọ̀bù àbí ẹ̀ẹ́dẹ̀ ṣọ́ọ̀bù yìí ẹ̀ẹ̀mẹ́rin náà fọ́ gbogbo gíláàsì wájú kí ni àwọn èèyàn dẹ̀ sọ wọ́n ní mo ti gbowó ìjọba mi ò fáwọn ládùúgbò mi ò dẹ̀ gbowó so I have to stay back ìyẹn tún sún bọ́ sẹ́yìn staff mi security mi wọ́n gé etí ẹ̀ bọ̀ lẹ́nu kékeré wọ́n gé létí wa etí ẹ̀ jábọ̀ alẹ́ mọ́ ni níbi ìjà ládùúgbò ọ̀gá wọn gbowó a lọ stitch ẹ̀ ní etí ọbọ̀ yẹn a lọ stitch mo mọ iye owó tí mo ná ìdá wọn OPC mọ́ra wọn yìí torí pé gbogbo wọn mo kó ṣe campaign nígbà tí mi dẹ̀ rówó fún wọn at least nǹkan tó bá pè mí tí I can't do it tí ò bá jẹ́ mu lẹ́nu ládùúgbò yìí ni ìyí tá à ń sẹ́kọ̀ọ́ ni àbá máa sọ torí ẹ̀ mo ṣe gbẹ́nu mi gbálágún lè church I will not do it tán bá nǹkan mi gẹ́ tán bá ṣe kínní tán lọ́n èmi mò ń defend ìjọba kí ni mo fẹ́ fi kún so torí ẹ̀ ni èmi ti sọ nǹkan nù lẹ́yìn APC mi tún gbọ́dọ̀ lajú mi lẹ̀ kí nǹkan tó bàjẹ́ mọ́ mi lọ reason tẹ́ ẹ̀ fi rí mi kí n máa sọ mo sọ̀rọ̀ nìyẹn kò ṣe pé èèyàn ò fẹ́ sọ kò ṣe pé èèyàn ò rí onílé gíláàsì lọ́rọ̀ tèmi kò gbọ́dọ̀ máa sọkúta ṣó ti yé yín nǹkan tó fà á nìyẹn ẹ jẹ́ wá tí wọ́n á gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan so ẹ jọ DKY mo fọ́ lọ́n bẹ̀yìn ó ní 55,000 ṣẹ́rí máa yẹn ọ̀rọ̀ tó bá ti wà lórí social media fún àwọn party bloggers yẹn wọn ò ṣẹ́yìn kí náà fi lẹ́ṣẹ̀ ó yẹ kẹ́yìn mọ̀ pé ọ̀rọ̀ tó bá ti wà lórí social media àwọn èèyàn máa treat ẹ̀ accordingly irọ́ máa wá òótọ́ máa wá àwọn bloggers máa fi jẹun torí nǹkan fi ń jẹun nìyẹn àwọn èèyàn máa debate lórí ẹ̀ torí nǹkan tán rí ni tọ́wọ̀n bá rí wọn ò ní debate lé lórí immediately tí mo rí kinní yẹn kinní yẹn ru mí nú kí ló fi ru mí nú ni pé kí ló ń ṣẹlẹ̀ gangan ta nìyálé ta nìyàwó ẹ mọ bọ́rọ̀ bá kọ́kọ́ ṣẹlẹ̀ àwọn èèyàn máa wò pé àwọn èèyàn ti believe pé bóyá ẹni tójú ẹ̀ ṣe yòyò bóyá òun náà ṣẹlẹ̀ gbélé kinní kan àbẹ́ni tó ṣẹ̀mù oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn máa rò
ó ń wá sí brain everybody, àwọn èèyàn ń jà, àwọn èèyàn ń sọ̀rọ̀ oríṣiríṣi. Irú èmi Ọba Elizabeth mi ò lè bá yín wá sórí social media kí n sọ̀rọ̀ nǹkan tí mi ò rí, torí ẹ̀ láì sọ fún ẹ má máa sọ nǹkan tẹ́ ẹ̀ bá rí. àwọn aṣọ 55 kọ́lọ̀ mẹ́jọ lónìí, mo ti fi 1 2 mo ti fi mẹ́rin wọ̀n 1 2 3 4 mo ti fi kọ́lọ̀ mẹ́rin, ó kù kọ́lọ̀ mẹ́rin. ẹ má máa sọ nǹkan tẹ́ ẹ̀ bá rí mọ́. ẹ̀yin èèyàn ṣe àwọn bloggers yẹn wọn ò ṣe o, torí nǹkan tó bá ti gbé live kò wà normal. Kò sí ní tẹ́ fẹ́ ṣe sí báwọn tó fẹ́ ṣe tiwọn bí ìjọba ṣe ṣe tiwọn Nàìjíríà rẹ̀, torí àwọn òlú tẹ́ fẹ́ máa sọ̀rọ̀ pé yẹn Amẹ́ríkà tẹ̀ sọ how many years ní Amẹ́ríkà, DKY how many years ní Amẹ́ríkà, how many years ní UK. Lè you can see tẹ́ bá continue láti máa compare ìlú yẹn mọ́ra wọn kò lè work. Òye yín ẹ má yẹ ká máa ṣe comparison yẹn. Tá bá ṣe comparison yẹn ẹ kàn mú good innovation wá sí Nàìjíríà pé nǹkan báyìí ló yẹ ká ṣe, nǹkan báyìí ló yẹ ká ṣe, nǹkan báyìí ló yẹ ká ṣe. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìjọba àwọn kan tó wà bẹ̀ ṣe mọ̀ kàn yá sálárì gbogbo àwọn tó wà ministries yìí wọ́n yá sálárì ni, but now kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Àwọn state governors state kìíní yẹn wọ́n ti ń gba owó mọ́ because wọ́n ti subsidy wọ́n ṣe yọ subsidy kúrò. Tábàlà àwọn governors yẹn tó ń sáré àwọn tó bí this out torí pé ìjọba àpapọ̀ federal government wọ́n ṣe owó wọn dáadáa, wọ́n san owó wọn dáadáa ni, owó ó ti ń wọ àpò ìjọba, wọ́n ti ń ṣe dáadáa. Èyí ibi tó bá kù díẹ̀ káàtó èmi ò ibẹ̀ yẹn kọ́ ni àwọn speakers ìjọba wọ́n ṣàlàyé fún yín dáadáa. But being you my brother DKY, because you are my brother you always come home, you are more or less bájọ wà lẹ́sìn. I will not want you to just say bóyá àjọ ń ṣe kínní at the end of the day kó ọ̀rọ̀ lọ bẹ́yìn yọ, torí Nàìjíríà ò rò bẹ́yìn ṣe ń ròyìn. I will just say my own for the love I have for you àti customer tó ń fún mi ní owó ń déédéé, torí mi ò ní fẹ́ ni tó ń fún mi ní owó tó ń rajà lọ́wọ́ mi kó lọ níṣòro. Bí wọ́n bá ti níṣòro Nàìjíríà ìlú táwa ó dáa kéèyàn máa ṣe tiẹ̀ dáadáa, ṣùgbọ́n ẹ bá ti lọ ṣe tó di pẹ́ ti lọ wọ ibi tó ti ń kọ kínní. Àwọn kan wà ní ìjọba lábúrọ̀dù yẹn tó ń wálé ẹ̀mí wọn ò dé, tó jẹun gẹ́gẹ́ tá a jọ ń sọ̀rọ̀ lórí social media mo fọlọ́ búra tó jọkùnrin ẹ̀mí wọn ò dé. Kò sí kí ni àǹfààní kí wọ́n fẹ́ máa bọ̀ kó dé airport wa kó máa rà sí ẹ, kó dé kínní kó máa rà sí ẹ, tó jẹ́ from one place to another ni kí ni wọ́n fẹ́ gbà ń bẹ̀. Kò sógun kò sí èrè kankan bẹ̀, ìdọ̀tí ló ń jẹ́ bẹ́ẹ̀. Nàìjíríà dẹ́kun gan àbí ọmọ anáwọn èèyàn àwọn ọmọ wa nígbà táwọn ọmọ wa bá ń lọ tó ń ṣe kiri at the end of the day kí la fẹ́ máa sọ lọ́jọ́ iwájú. Abẹ́rẹ́ pé mi máa rí báyìí kò lè rí báyìí in the next ẹ lọ kọ́lẹ̀ in the next 8 years tó bá bá a tó Nàìjíríà lọ bó ṣe ń lọ yìí ẹ mọ̀ pé ìlú yìí à ń improve sí ni à lọ sẹ́yìn. Ẹ wò 55,000 anyway bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ ṣẹ́rí ti tẹ́ bá rí nǹkan lórí social media kò yẹ ká máa mo mọ̀ America 249 years wọ́n ti lọ pé 200 wọ́n ti fẹ́ pé 250 years UK how many years America 1776 òun lẹ́yìn gba independence ònìyẹn UK gba tiẹ̀ ní 1776 the same year 240 something years ẹ wá fi àwa wé ọmọ àwa tá àti 70 díẹ̀díẹ̀ nǹkan máa dáa díẹ̀díẹ̀ nǹkan máa dáa Canada ti wà ní 150 something years díẹ̀díẹ̀ nǹkan máa dáa ẹ má worry we will get there. Mo mọ̀ pé Ọlọ́run á bá wa lu gbogbo àwọn ẹ̀dá tó ń ba tiwa jẹ́ ìlú yìí, àwọn tó ń kówó wa lọ síbòmíì, àwọn tó ń fowó wa ṣe nǹkan míì, gbogbo àwọn tó ń divert owó wa Ọlọ́run á bá wa lù wọ́n lójú fọ́. Wọn ò ní gbádùn, o ò lè jalè ìlú ìkórí o ò lè rí owó yẹn ná. Ohun tó yẹ kọ́ ọmọ Nàìjíríà máa ṣe jù sí nìyẹn, ẹ máa gbé wọn ṣépè. Gbogbo àwọn tó ń kó owó wa, gbogbo àwọn tó ń kó resources Nàìjíríà, gbogbo àwọn tó ń ní pé ẹ lọ ṣe nǹkan báyìí o ní constituency yìí o àbí ẹ lọ ṣe nǹkan báyìí o ní senatorial district yìí o ẹ lọ ṣe nǹkan báyìí o, gbogbo àwọn tí wọn ò ṣe, gbogbo chairman local government tó ń divert owó wa Nàìjíríà yìí, gbogbo governors tó ń divert owó wa Nàìjíríà yìí, lágbára Ọlọ́run gbogbo wọn máa yarọ ni, wọn ò ní rí owó yẹn ná. Ẹ máa ìyèpè tó yẹ ká ẹ máa gbé wọn ṣẹ́ nìyẹn, ẹ dẹ̀ tún máa sọ pé wọn ò ní jèrè ọmọ, tẹ bá ti ń ṣe yẹn lásán ti tó. Anybody tó wà ní tó jẹ́ government officials tó ń fi ìyà tó fi ń jẹ wá nílùú yìí èpè ní ká ẹ máa gbé wọn ṣẹ́. But àwọn ministries míì tẹ bá débẹ̀ àwọn kan wà tó yẹ pé they want the best thing for us. Wọ́n wá lọ arrange wọ́n lè ní ẹjẹ́ kẹ́lẹ́ ẹ wọ́n ti ń ṣe toilet káwọn nǹkan kan máa mójútó kán lè máa fi san salary because nígbà tí ó bá salary tó fẹ́ fún ẹni tó fẹ́ tọ́ for toilet ṣé ẹni yẹn máa mú lápò ẹ̀ ní ibẹ̀ náà ti máa ń create tó yá ẹjẹ́ káwọn ilé ìwà kan máa túbẹ̀ yẹn ṣe.
that's the only thing. Irú sì mo lọ sí airport ní mo sọ fún nígbà tí dọ́tà mi wà round owó yẹn ò yẹ kí owó ní airport sí irú bàbá Keyamo yẹn Festus Keyamo ẹ bẹ̀rẹ̀ dáadáa ẹ ti ń padà sẹ́yìn torí ní airport sí wọ́n ti fowó gba trolley tẹ́lẹ̀ trolley yẹn 500 naira ni wọ́n sọ nísìnyí wọ́n ti sọ trolley di 2,000 naira wọ́n ti sọ trolley di 2,000 naira where are we going? Gbogbo orú àwọn kan bẹ́ẹ̀ èmi wà náà àwọn tí mo sọ pé Festus Keyamo kìíní kan kìíní èmi wà náà àwọn tagbeyin high but nǹkan tá a tún ti rí ní airport yẹn sìn no it's no. To be sincere I have to tell you the truth it's no trolley tá à ń gbà free tẹ́ ẹ bá wa gbé wá free àwọn wo náà tún ti wá báyìí tó ti wá jẹ́ pé kò wá tún ṣe 500 mọ́ wọ́n ti sọ di 2,000 ẹ má gbàgbé can travel káàkiri o gbogbo àwọn kan bẹ́ẹ̀ yẹn I will come out to say my own that is me here àmàmà sọ àmàmà kìbọ̀ yín lára díẹ̀díẹ̀ bó ṣe máa rí nìyẹn ọmọ Nàìjíríà lèmi tòsí lẹ́yìn mo fi Ọlọ́run ọmọ Nàìjíríà mo tòsí lẹ́yìn ó ní 55 so mo ti sọ ẹ lọ gba káàdì ìdìbò everybody máa fi fò ẹ máa fi bá wọn po anything ẹ ń tẹ bá fẹ́ káàdì ìdìbò yẹn ni if you don't have right to vote not ẹ̀kan a máa pariwo ni tó bá lówó ládùúgbò ẹ kérò jọ tó bá ti kérò jọ ẹ wá lọ gbà á fún wọn lówó just do that is how you take over your territory wọn ò fẹ́ ni take over territory o tó bá fẹ́ take over territory ẹ tó mọ̀ pé o fẹ́ take over territory ẹ káwé ìyànjọ kan lọ gba káàdì ìdìbò tó wà lẹ́ẹ̀dí jọ̀bù ibi tó bá ní kọ́ tẹ̀sí náà máa tẹ̀sí ẹ gbàgbé wèrè ṣùgbọ́n ẹ bá ń ṣe kíní kó kan wá ẹ kàn máa pariwo ni gbogbo ọ̀tá ni ẹ má dìbò ẹ mọ̀ pé báyìí ni ẹ wá lọ gba káàdì ẹ má dáwọn tí mò ń pariwo báyìí àwọn èèyàn ṣàgbà ó ní 55 so lórí àwọn tíìmù pink ti ṣe pink ilẹ̀kùn láì tíìmù green èmi ò bá ń ṣe tíìmù bí ẹ̀yin family yẹn kan táwọn tó bá lórí social media náà èèyàn máa treat mo rẹ́yìn kan tán ẹ̀ ń lọ pé káàkiri ẹ̀ ń sunkún ta ló lẹ́kún egbére tẹ́ ẹ̀ ń sun káàkiri kí lẹ́ fẹ́ máa sọ fáwọn bí ohun ìkẹ́ sunkún ni náà kí ló kàn wá pẹ̀lẹ́kún ẹ bá sunkún when you bring your matter to social media ó ti di dọ̀rọ̀ káwọn èèyàn kan tébù ẹ̀ wọ́n á sọ̀rọ̀ nípa ẹ̀ lè ní káwọn èèyàn má sọ̀rọ̀ bí torí ẹ̀yin ẹgbọ́rọ̀ yín wá sórí social media ó ti dọ̀rọ̀ ká sọ we will talk about it 55k number 1 ní story tèmi gbọ́ ní nǹkan tí mo gbọ́ arábìnrin tó wọ green yẹn àti bàbá yẹn wọ́n ti jọ wà tẹ́lẹ̀ èyí tó wọ green yẹn òun ló kọ́kọ́ bí ọmọkùnrin fún màá yẹn ọkùnrin kan tí màá yẹn ni ọkùnrin kan tán ló jọ òun ló kọ́kọ́ bímọ fún ẹ lọ wá ọ̀rọ̀ tí mò ń sọ ìdálẹ́ ẹ lọ ṣe investigation ọ̀rọ̀ yẹn arákùnrin tó ṣe ọjọ́ ìbí yẹn ó ti ní ẹ̀gbọ́n àbí àbúrò kan tó jẹ́ pé ó ṣí tì tó jó lóṣèlú rí ẹ̀yin tẹ́ bá mọ̀rọ̀ tí mò ń sọ yìí tó bá jẹ́ ẹ̀rọ ẹ máa já mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kọ́lọ́n kó fi ọ̀run kẹ ẹnìyẹn kó tẹ̀sáfẹ́fẹ́ rẹ̀ ẹni tí mò ń sọ yìí gbogbo yín lẹ mọ̀ ṣóye yín ibi tí mò ń lọ rè obìnrin èyí tó wọ green yẹn ó ti bímọ fún òun ló bọ́ ọkùnrin fún lẹ́yìn tó bí ọmọkùnrin fún ẹni yẹn wọ́n jọ túká nípa ọ̀rọ̀ mi kan àbí mi wọ́n jọ túká nígbà tí wọ́n jọ túká arábìnrin yẹn fine way ẹ̀ ó lọ sílùú òyìnbó lẹ́yìn tó lọ sílùú òyìnbó ó má rí ọkọ mi ìkíní ìkejì kẹta kò kàn mí mi mọ yẹn tó fẹ́ mo ṣáà mọ̀ pé ó má rí ó bímọ ó ṣàbíamọ́ bẹ̀ náà nígbà tí wọ́n fẹ́ra wọn yìí tán bímọ fúnra wọn yìí wọ́n sì jọ wà lórí mo máa fẹ́ mi fẹ́ àwọn tó jẹ́ pé I beg to struggle I beg to survive náà méjèèjì wà ó ṣe pé ó wà lọ́wọ́ arákùnrin tìbí owó náà sì náà tó kò yẹ yín kókó bẹ̀ ni wípé arákùnrin yẹn náà wà lọ fẹ́ obìnrin tó pupa yẹn èyí tá a rí tó ń bínú arákùnrin yẹn fẹ́ ṣùgbọ́n gbà tó fẹ́ ẹni yẹn ò sí ní kò wá láti ìdílé ibi ń pa mí kò wá láti ìdílé ràkàkín rẹ̀ kọ́ ọlọ́nkẹ́ nínú ìdílé ẹ̀ arákùnrin ò ní nǹkan kan lọ́wọ́ wọ́n dẹ̀ jọ fẹ́ra wọn wọ́n jọ bẹ̀rẹ̀ wọ́n jọ ń ṣe at the end of the day nǹkan lọ déédé nǹkan dùn
lẹ́yìn tí nǹkan dùn tí gbogbo nǹkan lọ déédé tí gbogbo nǹkan dùn tí gbogbo nǹkan ń ṣe dáadáa wọ́n ń lọ wọ́n jọ ń ṣe tiwọn ṣùgbọ́n arábìnrin tẹ́ ń sọ yẹn tẹ́ ló bí ọmọ ẹlẹ́nìkan bímọ mẹ́ta kò sí nǹkan tó jọ ọmọ ẹyọ kan lòun náà bí obìnrin. So ó wá jẹ́ pé arákùnrin ọkùnrin kan obìnrin kan ló ní ẹ lọ ṣe investigation ti yàn ṣùgbọ́n mo ṣe sọ̀rọ̀ arábìnrin pupa yẹn kò kí ń ṣe èèyàn kan tó jẹ́ oníjọ̀gbọ̀n kò kí ń ṣe èèyàn kan tó jẹ́ pé ẹni tó máa ń ó jẹ́ ẹni tó ń lọ tiẹ̀ jẹ́jẹ́ kò ń fa wàhálà kò kí bí àwọn èèyàn ṣe rí tí nǹkan tí mo sọ yìí báwọn èèyàn ṣe rí sí kò ń ṣe oníwàhálà kò ń ṣe kínní kò ń ṣùgbọ́n ní ọjọ́ ẹ̀yẹ wọn yẹn a rí pé arábìnrin pupa ti bí ó bínú ó ń faraya ó ń fara ṣe kínní inú ẹ̀ ò dùn gbogbo ẹ̀ ẹ jẹ́ mú nǹkan kan wá fún yín. Number 1 ìyá pupa ohun tó bá ti mú yín tẹ́ ẹ ti mọ̀ yín pé ọkọ yín àtẹ̀yìn wọn ti jọ wà tẹ́ ẹ ti get tẹ́ ẹ ti mọ̀ torí mo rí pé ibi program kan náà ni gbogbo yín jọ wà tẹ́ ẹ jọ wọṣọ bíi ti ìlú ọkọ yín yẹn ẹ mọ̀ tẹ́yìn bá máa ṣe show mi máa fi ọgbọ́n orí ṣe ni èmi ò kí sọ̀rọ̀ anyhow àìsọ̀rọ̀ anyhow ó ní ò ti jẹ́ ká di ro police station ó ní ò dẹ̀ ti jẹ́ ká di pé wọ́n mú ìwé kóòtù wá fún wa pé ká wá gba àbíwé pẹ̀jọ́ torí pé kí ni èmi ò ń ṣe blogger tí ò lọ́gbọ́n lórí ọgbọ́n ìwà ń bẹ níbi tí wọ́n ti jọ wọ aṣọ kan náà aṣọ wọn ó lè má jọra ṣùgbọ́n aṣọ ìlú ọkọ wọ́n jọ wọ̀ ọ́ lẹ́yìn tí wọ́n jọ wọ̀ ibẹ̀ yẹn náà kò ẹjọ́ ríra yín ẹjọ́ gbẹ́nu síra yín lẹ́nu ìkíní gbẹ́nu sọ́kọ lẹ́nu ìkejì gbẹ́nu sọ́kọ lẹ́nu kò kí ṣe nǹkan tẹ́ ẹ jọ fi ń bò mọ́ ẹ ti jọ ríra yín ẹ ti mọ̀ yín pé lágbájá náà wà bẹ̀ ẹ ti rí pé ó wà bẹ̀ kò kí ṣe pé nǹkan tí àwọn èèyàn ò rí kò ń ṣe nǹkan tó bò torí ìgbà tèmi tá àti ẹ̀ kọ́kọ́ rí kíní yẹn you understand ìgbà tá kọ́kọ́ rí kíní yẹn èmi kọ́kọ́ wò pé irú kí lélẹ̀ gẹ́gẹ́ bí àwa ṣe bí ọgbọ́n wa ṣe rí àti wò pé ìyàwó kékeré ṣẹ̀mù nínú àti gbogbo orí brain wa Yorùbá fíìmù ni àti rí pé ẹni tó fà yẹn gangan oníyàwó kékeré èyí tó ra ṣe ti bí yẹn tó dúdú àbẹ ìṣókò yìí àti òpá ẹni tó dúdú la máa mú ní ìyálé ẹni tó pupa la máa ń ṣe ní ìyàwó ṣẹ̀mù ó ti wà ní brain wa Yorùbá fíìmù yẹn máa ń wà lórí iwájú lẹ́sẹ̀kẹsẹ̀ irú ẹ̀ nǹkan tí irú ọkọ tèmi sọ mo sọ fún yìí ọkọ mi ní kò sí no woman dare try it with my yale no woman tó lè bóun try ẹ̀ o kó tí ẹ̀ ní fẹ́ súnmọ́ àwọn òun àti ìyá àjọ dúró èèyàn ká wá forward láti ibo sí even nǹkan kò ní wá torí aya máa ti sọ pé ayé àgbẹ̀ ń bí o má wà tó bá dẹ̀ máa wá jókòó rẹ̀ mi ò ní ìwà iṣẹ́ ti mọ̀ irú àwa náà bóyá nítorí ẹ̀sìn wọn ò gbà ìyàwó méjì ni I don't know ló fi irú ọkọ tèmi ṣe fi tara sọ̀rọ̀ bẹ́ẹ̀ because you won't try it tẹ́ ẹ bá jọ wà nílé yín tẹ́ ẹ náwó ẹ plan ẹ ṣe everything ó wá di ọjọ́ ìnáwó tẹ́ ẹ bá lè bọ́ star tẹ́ ẹ fi body language ṣe bẹ́ẹ̀ yẹn it doesn't worth it àwọn èèyàn tó ń jà ọkàn jà ní kò worth it to be sincere torí ẹni yẹn kò ń ṣe pẹ́ni tẹ́ ẹ ṣe mọ́ ẹ ti gbọ́ fínrín pé ẹni iye wọn náà tuntun ti tíyàwó ṣe wọ́n tún ti ṣe kinní kan ìta gbangba kọ́lẹ̀ ti máa jà á àwọn bloggers máa rí nǹkan gbé torí ẹ̀ ìfúnra ilẹ̀ fẹ̀dí ara yín síta ẹ ti fi bọ́dì yẹn jà jù wọ́n fi bọ́dì jà tó yẹn it's too much to be sincere n tó fi mọ because n gbà táwọn aṣẹ wàá rí ọ̀rọ̀ míì tó wá ṣe lárí pé ẹni tí mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ it is not now kò kí ṣe party yẹn even party yẹn ẹ ti jọ ya fọ́tò ẹrẹ́ nìyẹn náà tó náà ó wọṣọ aṣọ tẹ́jọ wọ̀ tẹ́jọ fi kíní ṣe tọ́jọ fi traditional kíní ṣe mi ò fẹ́ sọ délẹ̀ torí mo kàn ń sọ tèmi ni ẹ ti wọ̀ yín náà wọ ẹjọ wọ̀ dadi wọ́n gbẹ́nu kí lẹ túmọ̀ kò it's not new kò wá ṣe pé ńgbà tẹ́ wá rí àwọn tí yín tán ti mọ̀ yín bóyá ńgbà tí àná mi before tán dé lẹ fẹ́ show rẹ̀ gẹ̀ pé yes I am the real kíní àbẹ́ àwọn èèyàn tẹ́ tí wọ́n á rójú àwọn èèyàn yín tó àwọn èèyàn tó mọ̀ ìpẹ́ ìyá àtẹni ilé-ẹjọ́ wa ti pé àbáwọn tó ti bá yín gossip ìgbà ilẹ̀ wa bẹ̀rẹ̀ sí show tẹ́ wá ṣe báyìí no it doesn't worth it gbogbo bàtẹ́ ìṣe báyìí ṣe fẹ́ kí photographer àwọn tó ti ń ṣe life ẹ fẹ́ kọ́ cut ẹ̀ kò ṣe cut no iṣan méjì ni kò lè cut iṣan méjì yẹn ti tie ó ti tie everything has been tie ẹ̀yin ló yẹ kí ẹ fi ti yes ọkọ mi ni ìwọ ti lọ ó tún padà nìyẹn ó ò lè lé mi yẹn ẹ̀yin gangan nǹkan tó yẹ ká ṣe ni pé ẹ máa target àwọn èèyàn rẹ ọkọ yín tẹ máa rẹ́rìn tẹ máa ṣe so that
àwọn èèyàn máa wò pé 100,000 ni mo fẹ́ ná fún ìyàwó ẹ̀ wọ́n á try láti ná bíi 70 fẹ́yìn wọ́n á fẹ́ nìyẹn ní 30 ohun tẹ́ ṣe ń jọ yẹn to be sincere kò wọ́ ọ̀tẹ̀ lọ́dọ̀ tèmi kò wọ́ ọ̀tẹ̀ torí pé ẹni yẹn ẹ̀yin lẹ bá bí ìgbà téèyàn bá nǹkan tí ẹni yẹn fi owó iyebíye ṣe ni ẹ wá wọ ọkùnrin náà bọ́n ṣe ń ṣe yẹn ìyẹn ò ṣe pé èèyàn ní sùúrù ìyẹn ò ṣe pé èèyàn ń ṣe kínní irú bẹ́ẹ̀ ṣe mọ̀ pé drama ti bẹ̀rẹ̀ yẹn tẹ́tí mọ̀ pé drama ti bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì gẹ́gẹ́ bí ọkùnrin fúnra yín ó yẹ kẹ́ fọ́ kó àwọn méjèèjì mọ́ra ni nígbà tí drama yẹn ti bẹ̀rẹ̀ ó yẹ kẹ́ fọ́ kó wọn mọ́ra kámẹ́rà yẹn àti ẹ̀gbẹ́ yín pé ẹ fẹ́ kó wọn mọ́ra ń bẹ̀ tó bá jẹ́ èmi lẹ́yìn ni with style tẹ́ bá ti kó wọn mọ́ra tẹ́ ẹ ti ṣe báyìí láàrin àwọn méjèèjì tẹ́ bá rí pé kínní ẹ lè tún yọ bí ìdí ká ẹjọ́ kùlù bọ́ọ̀dì with style ẹ̀ dẹ̀ kó wájú wọn ẹ wá lọ máa ṣe drama yín lẹ́yìn mo rí pé ẹ try ẹ fẹ́ máa package ẹ fẹ́ káwọn èèyàn mú nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀kan ṣe mọ̀ ẹ̀kan ṣáà because ẹ̀yin ti mọ̀ pé kámẹ́rà ń gbé yín but the other woman pupa táwọn ọ̀rẹ́ wọn ń jà fún wọn pé kò ń ṣe oníjà wọ́n ṣe kámẹ́rà wọn rí kámẹ́rà ni wọ́n kò ń ṣe social media person yẹn ẹ má máa ta sóbò fáwa bí téèyàn kan bá wà lórí ibi ìbà tó máa sọ fáwa yìí pé wọ́n ń ṣe ẹnì kan ń ṣe social media person nígbà tí àwọn kan tó máa sọ madam èmi ò ń ṣe social media person èmi máa ń wo show yín tó bá yọ wọn kọ pé alábòsí ló ń ṣe bẹ́ẹ̀ gbogbo wa ni social media person títí dé presidency náà ti ń wò wá a ní tó bá ń bàbá Tinubu tó bá ní gbogbo tó ń ṣe lórí social media yẹn wọ́n bú mi gbogbo wa gbogbo everybody ló wá gbé borun bí ẹ má mú yẹn wá àwa bloggers àwa la mú lùdùn lọ́wọ́lọ́wọ́ báyìí àwa la mú lùdùn whether you know how to sọ̀rọ̀ dáadáa you know how to ṣàgbékalẹ̀ àti wèrè àárín wa ó ní fáǹsì tiẹ̀ ẹni tó mọ̀rọ̀ sọ ó ní fáǹsì tiẹ̀ ẹni tí ò mọ̀rọ̀ sọ ó ní fáǹsì tiẹ̀ nígbà táwọn tó ń ṣìdí ilẹ̀ tó máa ṣí gbogbo kíní abẹ́ wọn lẹ̀ báyìí tó ní fáǹsì tiwọn ẹlòmíì báyìí àfi bí wèrè ó ní fáǹsì tiẹ̀ ẹlòmíì báyìí lórí social media yìí èpè ńláńlá ẹ ti láwọn elépè rí wọn lágbára wọn wà ń bẹ kò sẹ́ni tí ò ní fáǹsì tiẹ̀ ẹ má mú yẹn wá bá wa ń bí ẹ má máa kíkẹ́ ọ̀kan máa ṣe kíní yẹn yín òkà wá ń bí everybody ló ní fáǹsì tiẹ̀ èmi gan Ọbalẹ̀ Elizabeth mo ní àwọn tèmi dẹ̀ ń kó mi jẹ ẹ gbàgbé wèrè ó bá dà ẹ bá ń sọ àwọn òkò yín jẹ pẹ̀lú àwọn sórí wèrè yẹn bó bá wù yẹn ní bọ́ọ̀dì lè sọ sórí bíbá àǹtí tó pupa yẹn ẹ ṣe dáadáa to be sincere let's be sincere with ourselves ẹ ṣe dáadáa àǹtí ti bí àwọn wà sneaky wọ́n mọ nǹkan tó fẹ́ mo wá eléyìí wá jẹ́ ó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin obìnrin generally tó bá rí pé ọkọ ẹ ti bímọ tẹ́lẹ̀ tó mọ̀ kó bímọ tẹ́lẹ̀ tó dẹ̀ mọ̀ pé ìyàwó tó bímọ fún ó sì wà lójú bọ́ọ̀lù ó dúró dáadáa ìwọ tó bá wà nílé má ṣe nǹkan tó jẹ́ pé ó máa ti lọ báyìí tó ti àbádàn bóbìnrin ò bá dọ́lé ọkọ méjì wò kó lè mọ ètò dáhùn likewise men tí ọkùnrin ò bá dán obìnrin méjì wò kó wo ìwà kíní kó wo ìwà kejì tó bá rí pé wẹ̀ ò bá tòun mu á padà ó máa gbá rìfáàsì lọ síbi tó ti ń bọ̀ likewise women ẹ̀yin ọkùnrin tẹ́ bá ti fẹ́ ni tó ti bímọ rí ẹ má fún ẹni tẹ́ ẹ fẹ́ yẹn ẹ má fún ní chance débi tó fi máa lọ bá ẹni tó ti fẹ́ rí tẹ́lẹ̀ most of you ẹ máa ń fúnra yín ní chance because when tí èèyàn ẹni tẹ́ jọ déètì ara yín rí yẹn ó ti di dandan ẹ ti fẹ́ ara yín rí bẹ́ẹ̀ bá ti fún wọn ní ààyè tó bá ti fi ara nìkan bójóbìnrin ìwọ ọkùnrin tó lọ fẹ́ after one tó bá ti fi ara ní ó ti di dandan kó rántí ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀ ìjọ tí ẹ bá ṣe ẹ̀ ló àwàyà kọ́lá ṣàlàfíà ló wà báwo ni àwọn ọmọ tó ti kíra wọn ṣùgbọ́n ìwọ́n fara nínú ilé á máa sọ̀rọ̀ ẹ fún láti bẹ̀rẹ̀ sọ á máa jí ara wọn dó wọ́n á dó ara wọn from there sínú ilé ibi tí wọ́n wà yẹn tí ò bá rọ̀ lọ́rùn títí bí kejì òwò rọ̀ lọ́rùn rédíò táwọn ẹ fi máa ń rí àwọn tó ń dètè àwọn tẹ́lẹ̀ tó ń bímọ tó fi fẹ́ra wọn padà nìyẹn because àwọn méjèèjì ti náà gbàrà wọn ti náà gbòòrò wọ́n máa padà ìgbẹ́lẹ̀ a máa claim first love ìwọ tó wà nílé ohun tó bá mú ẹ tó ti bá ti mọ̀ pé ọkọ ẹ ó ti bímọ rí tọ́mọ ti wà ń bẹ̀ especially Yorùbá wọ́n á ní ọjà tí ọmọ bá ti wọ̀ òkúta ti wọnú ẹ̀ ọjà tí ọmọ bá ti wọ̀ tó o bá fẹ́ kí òkúta oko àtòbò kọ́ tún máa lọ túnra wọn dó ìwọ tó wà nílé ló máa di nǹkan ẹ̀ mú according to nǹkan tí mo gbọ́ gan obìnrin yẹn gan ló ń tọ́jú ọmọkùnrin tibí yẹn ọmọ sóye yẹn ọmọ tí tibí yẹn bí wọ́n ti wá ń dàgbà àwọn ọmọ máa fẹ́ proof pé mọ́ mi rè dáàdì mi rè condition oríṣiríṣi máa wá ẹ jẹ́ ń ṣàlàyé kinní kan fún yín tí ẹ̀yin obìnrin tó bá ti di pé o ti lọ márì àti òjò bolóṣà lọ́wọ́ tó o bá ti ṣe ọkọ ẹ ní ìtò yẹ kó ṣe mo fọlọ́ búra má gbàmọ́ ẹ lọ́wọ́ èyí tó lọ yìn àgbò tó rẹ́fẹ̀ ìrìn lọ ló máa jẹ́ ó máa padà wá àgàgà àwọn tó jẹ́ pé ńgbà tí wọ́n bá lọ yẹn bóyá ọkọ tó fẹ́ bóyá yẹn kú láàrin méjì tọkọ ẹ bá kú tọkọ yẹn ti kú ó máa padà ó máa ní bàbá ọmọ òun fẹ́ padà sọ́dọ̀ ẹ̀ gbogbo ọ̀nà ló máa gbà ìwọ ló máa sí
madam ẹ ti fi àyè lẹ̀ ẹ̀yin fúnra ara yín lẹ ti fi ọ́ ní bá láwọn gbọ́dọ̀ ò bá lanu aláǹgbá ò lè ráyè ẹ lè máa ṣerú nágìn tẹ̀ ṣe tà definitely nínú ilé gan ẹ burú gan tẹ bá ṣerú nágìn yìí níta gbangba tẹ ẹ ṣe níta gbangba lójú pátí tí gbogbo èèyàn ń wò yìí ọkùnrin ò fún ní wàhálà is either you take it or you leave it ọkùnrin ò fún ní wàhálà there are some things táwọn obìnrin máa ń ṣe tó ẹ bá máa believe pé ẹ ọkọ mi kìíní kan ọkùnrin ò fún ní wàhálà tó máa fi yọ kó onú lé mú ẹ lórí òní mọ tọkùnrin máa fi yọ tó máa fi yọ kú ẹ lẹ́yìn òní mọ á sá lọ fún ẹ òní mọ black big b ẹ lọ wá sórí yín yẹn dáadáa ẹni kẹ lọ ṣe investigation yẹn dáadáa ẹ jọ nítorí ọlọ ẹ má sàn kọta àmọ́ bí. so ṣe rí ẹ̀yin obìnrin fúnra yín ẹ̀yin ní ká ẹ jẹ́ ká lọ jókòó ara yín jẹ́ káwá ní ẹni sùúrù káwá ní àzùn ẹjẹ́ àzùn pé ẹni wọn tẹ̀ ríra wọn rí wọn ṣe kíní rí ẹni tó rí ń patí àbẹ́ ẹ̀rí bí tọ́jọ́ ríra wọn wọ́n jọ wà ń bẹ̀ ni wọ́n jọ wà ní event yẹn ni wọ́n jọ ń ṣe kíní ó yá ó dìgbà kéèkì wọ́n jọ jókòó ni is it new ẹ̀yin kan tó jẹ́ pé tọkọ yín bá ní ìyàwó tọkọ yín ní tẹ́ lórogún tẹ́ ti mọ̀ pé ti wà lórí òde bẹ́ẹ̀ òde yẹn ti di pé ẹni tó bá gbé gbogbo ìyàmọ́ra gbogbo tó ń bí ẹnu yẹn gbé kúrò lẹ́gbẹ̀ẹ́ torí pé kí ni wọ́n máa gbọ́ ọmọ rárá rìn ìwà lójú gbogbo ìwò mo rí yẹn ọmọ rárá rìn ìwà lójú gbogbo ìwò gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà yẹn bẹ́ẹ̀ ṣe ń ṣènáwó yẹn ẹ̀yin ní gbogbo àwọn èèyàn wá wò tó bá gbẹ̀sán máa rí ẹ bó ṣe báyọ̀ máa rí ẹ bó bá pọ́n máa rí ẹ some of you doesn't think in that way ro débẹ̀ why ó yẹ ká ro débi pé àwọn èèyàn ń wò mí o àwọn èèyàn ń wò mí o tó bá ti wo débi pé àwọn èèyàn ń wò mí gbogbo èèyàn ń wò mí wàá pretend òun lè máa fi rí ẹlòmíì tó jẹ́ pé nígbà tó bá fẹ́ jẹun ní títì níta bóyá máa lanu ó máa yàtọ̀ sí bó ṣe máa dé inú ilé because ohun tó fi jẹ́ kó ṣe bẹ́ẹ̀ ni pé ó ti mọ̀ yí pé you understand ó ti mọ̀ yí pé àwọn èèyàn ń wò òun ò gbọ́dọ̀ lanu jù ara lanu ẹ̀rọ àwọn míì tó bá dé ìtàlẹ́ máa ń fọ̀ torí pé wọ́n ti mọ̀ pé kámẹ́rà lè gbé àwọn anything can happen níbi táwọn gbé wá yìí reason táwọn kan ò fi ń ṣe nìyẹn kò yẹ yín reason tí àwọn kan tó jẹ́ pé kò sí ẹ lè rí wọn ẹ̀yin tẹ́ wà lórí TikTok yẹn ó ti lọ nìyẹn mi ì tún ní padà ẹ join mi lórí YouTube àbí kẹ́ join mi lórí Facebook àbí kẹ́ join mi lórí IG mi ì tún padà because tí n bá tún padà ṣe mi ò ní rí highlight àwọn eléyìí ó ti cut gbogbo highlight gbogbo àwọn ìgbà tí mo sọ̀rọ̀ lọ yẹn mi ò ní rí ṣe àwọn ìgbére kan ló kàn máa lọ wá mi ò lè fẹ́ máa padà ṣé wọn tí mo sọ yẹ yín ó ti ọkùnrin àwọn ọkùnrin mọ bó ṣe ń package ara wọn gan ṣẹfẹ sọ wípé àwọn ọ̀rẹ́ wọn tó wà bẹ wọn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ most people mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe báwọn kan náà máa pè náà máa lọ tẹ̀lé wọn pé kíní ẹ̀yin obìnrin especially àwọn obìnrin generally mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká gáìdì inú ilé yín ó máa ń dùn mí nígbà táwọn obìnrin bá ń jà nígbà tọkọ ẹ bá ti lọ gbéyàwó wa tó bá ti fàyè lẹ̀ tó bá ti fẹ́yàwó fẹ́ nìyẹn tó bá wá fàyè lẹ̀ náà lẹ́sàsùn kó fàyè lẹ̀ fọkùnrin yẹn òun tọ́jú ọkùnrin yẹn òun ṣe dáadáa fún ọ òun ṣe gbá òun ṣàwò ọkùnrin wa lọ gbéyàwó wa ó gbé wá ní òun ni olóńgbò ọ̀nà jọ ní problem ó ṣe kàn ẹ́ kò kàn ẹ́ náà you live your life ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí ká máa gbé ọkùnrin sí brain jù bó ṣe jẹ́ mi nìkan lọ́kọ mi fẹ́ yìí mo fi Kristi búra ní ògbérù pé ó di dandan ẹ̀kíní kan ẹ̀yìn kan ẹ̀yìn kan tó bá gbé wó kábọ̀ kálọ́kọ mi gbé obìnrin wá sí ọ káàbọ̀ ẹjọ́ káàbọ̀ ni ohun téèyàn fi ń ṣe competition pẹ̀lú ọkùnrin ọ̀tọ̀ ni ohun tó fi ń ṣe competition ọ̀tọ̀ ni òun ni mo ti sọ fún yín tọkùnrin bá nàgbà tó nàgbò tó ṣàkèrè fúnra ẹ̀ ló máa padà wá síbi tó ti kú o some of you don't understand most of àwọn obìnrin tí wọ́n ṣe ẹni ní ó kàn wá ní most of you don't understand bí àwọn obìnrin yẹn ṣe ń wọlé ṣe rò pé àwọn tó ń wọlé yẹn ṣe rò pé wọ́n wá lójì wọ́n kàn wá ìwọ ni kó má fi àyè tó máa fi di pé ọkùnrin yẹn ó ti di pé ó ti wá di ìta yẹn ó ti mọ lára àwọn obìnrin ti ṣe mistake most of us ti ṣe mistake but we don't want to agree pa ṣe mistake nobody will fight your battle you are the one to fight your battle ẹlòmíì yàtọ̀ sí pé à ń gbé ẹgbẹ́ àṣekí ẹni ọkùnrin kò ń sùn ta ó máa ń wo fóònù ọkọ ẹ̀ wọ́n jọ ń wo fóònù ara wọn wọ́n jọ ń yẹ ibẹ̀ ní kẹjọ́ kò sí ó ń wo fóònù ọkùnrin yẹn gan ó ń bá yára ẹ̀ jẹ́ ni kí ló wá fi fóònù ẹ̀ ṣe ọkùnrin tó wà máa ṣe ṣìnà ó ṣe ṣìnà nìyẹn kò ṣe ṣìnà àlàáfíà ni fún ìyẹn ò kàn yàn tọ́nà bá ti lè ṣàánú ẹ̀ débi tó jẹ́ pé you can do whatever you want to do at your own convenient time má gbé ọ̀rọ̀ ọkùnrin rò ìwọ̀n bá lóbìnrin gbé ọ̀rọ̀ ọkùnrin rò
ẹ wá wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìwọ obìnrin tó jẹ́ pé pupa yẹn I'm sure tó ń bá wo ẹjọ́ yẹn dáadáa you are on your right ìwọ ló right but torí nǹkan tó ti wá ṣe níta gbangba yẹn people continue to blame you they will put the blame on you reason ni pé torí pé wọ́n ti rí pé o bá pati ní jẹ́ they will put the blame on you ẹni tó wà tó gbé ètè obìnrin wọlé tó gbé pé yes ẹni tó máa ń bọ̀ àwọn tó fẹ́ padà ẹni tó ti lọ tó fẹ́ padà sínú ilé ó máa wọlé gbogbo nǹkan máa wà bí áńgẹ́lì ni ó máa wà bí áńgẹ́lì ni amúkàwé kan sọ I think it's okay with the green kìnnìkan I think it's kìnnìkan it's okay bẹ́ẹ̀ ni it's okay àmọ́ kó ó máa wà okay pẹ̀lú ẹ̀ because gbogbo nǹkan ó ti kẹ́kọ̀ọ́ níbi tó ti ń bọ̀ mi ò padà sórí TikTok mo sọ fún yín ó ti kẹ́kọ̀ọ́ níbi tó ti ń bọ̀ bó ṣe kẹ́kọ̀ọ́ níbi tó ti ń bọ̀ yẹn bó tún ṣe dé yẹn kò ní jẹ́ kí mistake wá ó máa ṣe pé mi gbọ́dọ̀ ṣe mistake ni gbogbo mistake tó ti ṣe sẹ́yìn ó máa tún ẹrù ẹ̀ tó ní tó bá jóúnjẹ ni ó tètè gbé fún lákòókò ó máa gbóúnjẹ tó bá jẹ́ pé orí kó ń kanra ní ọ̀rọ̀ kó tó sọ̀rọ̀ ó ti kanra mọ́ bọ́ ní ìsìn ìwà ìrẹ̀lẹ̀ ìwà tútù ló máa gbé wọlé ìwọ tó ti wá nílé ẹ ó wá ń bínú I'm sure tí màá yẹn bá bóyá ọjọ́ yẹn for that day tí màá yẹn bá ṣe háì lásán báyìí ìbínú yẹn ti pọ̀ jù ẹ má yẹ kọkùnrin máa sá fún yín you show maturity when you show maturity man ọkùnrin fúnra wọn ò ní mọ máa pé ara ilé yín tó ń wò báyìí ṣó sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ṣó bínú kò bínú ṣó rẹ́rìn kò tẹ̀ rẹ́rìn ṣó sọ̀rọ̀ kò tẹ̀ sọ̀rọ̀ pa ẹ̀ ẹ̀rù á máa bá ọkùnrin ọkọ lẹ̀rù máa bà it is not you make people to insult you cause it lórí gbogbo nǹkan táwọn èèyàn rí ni ẹ̀yin èèyàn máa sọ àwọn blogger kí ló kan blogger even kí blogger máa gbé ẹlòmíì máa gbé àwọn ẹlòmíì máa gbé the video ó máa go viral because it is something that is funny ó funny bí mo ṣe wà kí n má ní kí bí mo ṣe wà kí bí ọkọ mi ṣe wà kó wá máa ṣe nǹkan kí n kàn lọ ra àwọn swing faces kan lọ dé tí mo wá rí ọtán dáná tán ṣe tí mo jókòó tán ṣe kinní kan definitely my husband allow the person to call àmà lákàtà lọ tán ká tó fẹ́ bọ̀ fẹ́ ń dìyẹ èèyàn máa ń lákàtà lọ ni kó tó fi àbọ̀ fún ẹ dìyẹ ó ti wá ṣẹlẹ̀ nìyẹn you want to control you want him to be in your control or you want to be in his control I mean you have to call him aside Mr. bóyá ọ̀nkú dẹ̀ ni bóyá orúkọ lẹ́yìn pera yín arákùnrin tó bá fẹ́ kí bíbá kéṣù sóyá ìta ní ìfẹ́ ráwọn ènìyàn má bà nǹkan jẹ́ fúnra ẹ̀ tó bá jẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn ti wà it is not kó yẹn wá dìdìdìdìdìdìdì tẹ́ fi dójú agbo tẹ́ bá ti jọ bára yín kì lábẹ́lẹ̀ ẹ̀ níjọ dójú agbo ẹni yẹn gùn ò ní dúró bọ́yá ìjọ kí nǹkan kan ó wà bẹ́ẹ̀ ó wá di gbòjó ẹ ti jọ ṣe gbogbo nǹkan ẹ ti ṣe traditional ẹ ti ṣe gbogbo ẹ̀ ẹ ti gbọ́ pọ́ ti jọ wà papọ̀ àwọn ọ̀rẹ́ náà dé èrò dé ẹ̀rọ òpà ó tẹ̀ tún kérò wá ó tẹ̀ ṣe kinní kan ó ní ìgbà tá a bá ń jó yẹn you show the world the way what you show the world you have shown us how in fact people will be in fact àwọn kan máa sọ pé how mi fẹ́ sọ òyìnbó yẹn because àwọn èèyàn tún pọ̀ máa sọ̀rọ̀ people continue to come for you I don't want people to come for you but there is no how people will not come for you because you cause it gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ is a global disgrace fídíò yẹn ò lè kó lórí gbogbo ayé àwọn èèyàn máa play ẹ̀ lọ ni ó máa wà bẹ́ẹ̀ lórí péèjì tèmi gan lásán mo yà wọn tó wo fídíò yẹn a máa ti ṣe nǹkan ẹ má lọ bá kí náà ti ń pè mí gẹ́ o ẹ má lọ sórí kíní mi kẹ́ lọ bá péèjì mi gẹ́ o ẹ bá ẹ tẹ̀ lè bá péèjì tèmi gẹ́ náà torí number one òun tá a rí la post let me look for the video kí n wòye tó ti wo fídíò yẹn lásán níjọ́ tí mo kọ́kọ́ post ẹ̀ mo bá àwọn èèyàn nínà pé kí wọ́n bá mi ẹ̀yìn yẹn gbọ́ kí ló ṣẹlẹ̀ mo ní káwọn èmi béèrè question ni pé àmàríwó eléyìí iye tó jẹ́ pé ẹ̀ tẹ̀ fi ṣe tí ti bí yẹn woman yẹn màdà wọ́n máa sọ pé èèyàn kúkúrú bíìlì sí ni àǹtí ṣe rí bó ṣe gba kíní mọ́ yín lọ́wọ́ bóyá gba kíní mọ́ yín lọ́wọ́ tẹ bá wo gbogbo fídíò tá a rí káàkiri ọkọ yín ṣe ló ń wọ ẹgbẹ́ kiri ṣe ló ń wá kiri ló ń wọ ẹgbẹ́ kiri ẹ̀yin tẹ́ fine kí lẹ ṣe kó tó di pé máa yan kò fẹ́ wọ ẹgbẹ́ yín mọ́ ẹnìkan go and please you understand fún ẹnìkan lọ you understand kẹ́ lọ tiẹ̀ ṣe normal thing mi ò rí fídíò àbẹ̀tí ẹ̀yà ìtẹ̀ lè yọ mo ń bọ̀ mo wá fídíò yẹn fídíò yẹn dà àbí ṣe ẹ lè yọ ẹ lè rí look at it on my page alone look at it on my page alone we have 234,000 views 234 èmi kọ́ ni mo post èmi kọ́ ni original post am àtúndì mú kiri ni o even gan mo tún 234
níbi tẹ́ ẹ ti ń gáìdì tán ní kẹ́ máa pè lórí tèmi 234 èèyàn wò lórí tèmi lásán ẹ̀ mọ ìyá tó ti wò káàkiri ṣe global distance àwọn ọmọ yín tó bá rí gan ni wọn ò nílò ẹ̀ ṣe dáadáa even ọmọ yín tó bá fẹ́ má rí ayọ̀ máa wò pé màmá ẹ̀ nísì tó bá lọ di kékeré tó bá lọ da pati bẹ́ẹ̀ wọ́n máa sọ fún yín nìyẹn you didn't portray yourself like ẹ kò ń bínú general something ẹ má mú ti blogger wa o ẹ tẹ́ fẹ́ máa da ẹjọ́ lórí blogger yìí kí ló kan blogger náà yẹ mo rí nǹkan lórí títì sẹ́yìn ní kí kọ́kọ́ lọ vent ẹ̀ kí n tó mọ lọ post ṣe ìwà òkè vent kì í ṣé mi nìkan mo gbé ni àwọn tó gbé pọ̀ náà àwọn èèyàn gbé tọ́pọ̀ ok blogger mi ò lè fẹ́ bàjá lẹ́yìn kẹ́kùn wá kẹ́ máa sọ fún èèyàn yín pé kó yóò máa wá sí orí ìsúkìní tó lẹ́ni wọn mọ social media lò ẹnikẹ́ni yẹn kó náà ṣe bíi tàlájà Àyìndé wá sí kó wá sọ fún wa kó ní ẹ̀yin èèyàn má bínú kò rí bẹ́ẹ̀ o ẹ jọ̀ọ́ omi ò ń ṣèyàn bẹ́ẹ̀ o I love my children I love my daughter I love my husband ìfà kò rí bẹ́ẹ̀ yẹn o ẹ̀yin èèyàn má bínú people quickly accept ẹ má bínú ẹ wá ṣe ṣé àwa ni ká máa bẹ̀ yín ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn ṣé àwa ni ká máa bẹ̀ ṣé blogger ni kó máa bẹ̀ yín ni nínú àwọn tó ń jẹ́ bloggers èyí tó máa pín tí ò ní wojú yín wà ń bẹ̀ àǹtí èyí tó dẹ̀ máa dẹ̀ wò fún yín eléyìí ti kọjá ọ̀nà àwọn ọmọ àdúgbò kan eléyìí ọ̀ṣọ́rọ̀ àdúgbò a ní ẹmú global disgrace wà fọkọ yín ọ̀ṣọ́rọ̀ àdúgbò eléyìí káyì ṣe máa pacify àwọn tó wà lórí social media òun la máa sọ that is what you supposed to do ẹ̀yin tí a bá fẹ́ máa defend èèyàn bíbá ẹ mọ̀ nǹkan tí a máa sọ bí o wọ́n ká máa sọ pé kinní kan who is a saint here who is a saint here if you are a blogger you are a blogger tó bá ti ń sọ̀rọ̀ bí you are a blogger you understand ẹ má mú yẹn wá bí o à ń sọ nǹkan ẹni tó yẹ kẹ bá wí náà ní kinní kan ẹni yẹn ṣé ẹni ok ẹni tó bá wo rẹ̀ á máa kínú ó máa sunkún náà because tó bá wo oru disgrace òun wá sún bẹ́yìn kó dáná it's wrong ojú agbo ẹ̀yin ó dẹ̀ jẹ́ ẹ̀kọ́ fún ẹ̀yẹ lómi tó yẹ pé ojú agbo lẹ́yìn máa show body language ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ ṣe party ẹ máa ti pé gbogbo àwọn party bloggers gbogbo wọn lè máa ní kó wá sí party mélòó lẹ́mọ̀ tẹ́ ṣe báyìí lẹ́yìn pé wọ́n lè fẹ́ kó wà bẹ̀ tó bá yẹ pé ti fi ṣe láàrin family circle yín lẹ ti máa sọ pé wò ẹgbẹ́ yẹn tẹ́ bá ti record bẹ̀ yẹn ẹgbẹ́ bá wa delete ẹ o kí ni ló máa sọ torí kò gbọdọ̀ bọ́ta o party bloggers wọn ò rán yín náà if you don't want anything to come outside people wọ́n máa play ẹ ẹgbàgbé wèrè kọ́ ya nǹkan gan presidency wọ́n máa play ẹ kọ́ ya nǹkan every wọ́n máa play ẹ kò kàn anybody wọ́n ti kílẹ̀ sọ fún wa bí party bloggers wá fúnra wọn àwọn kan tẹ̀ wá bẹ́ẹ̀ tó yẹ pé kò nídìí kẹ́ pé wọn tó bá ti wọ́n pé kìnnìkan ṣe party báyìí wọ́n máa wá bẹ̀ fúnra wọn ni wọ́n máa ṣe lórí pẹ̀pẹ̀pẹ̀ wọ́n máa yá ni kí ló kàn wá láìfù gbogbo wọn náà lọ sórí láìfù orí YouTube náà máa ń wà wọ́n bá nǹkan tó bá kọ́ọ̀tì náà máa fi sórí àwọn kìnnìún yẹn náà they are streaming your party live tó máa fi ṣe YouTube they are streaming it live kò sí bọ́lẹ̀ fẹ́ hide ẹ̀ fún yín mọ́ àwọn èèyàn ti gbé kí lẹ̀ ń sọ fún wa ẹ dẹ̀ wá sọ bloggers ẹ wá sọ bloggers náà ẹ fẹ́ ṣàwálé yín gẹ̀ ni ṣe ẹ lè lé wa ń bì ni ẹ lè lé wa ẹ lè lé blogger gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí social media àtàwọn tó ń ṣe TikTok nǹkan kan bẹ́ẹ̀ yẹn especially Facebook àbí YouTube tó bá ti ní kíní information tó fi sanwó tó fi ṣe party tó fi sanwó tó jẹ́ kó ti kọ gbogbo information síbẹ̀ ó ti di dandan kó san táàsì fún ìjọba mo rántí ìgbà kan táwọn ọlọ́pàá kan tí ọmọ tó fọlọ́ bá mi nígbà mo dé police àwọn ẹni ṣe mo ní ṣe kíni authority tẹ̀mí ní tí mo fi ń san táàsì mo ní kí ni authority ìjọba ń gba táàsì lórí tèmi ẹni kọ̀bọ̀ mi tó bá orí YouTube táàsì kìíní mi wà lórí ẹ̀ ìyẹn ò kàn mí ìyẹn wá kù tí wọ́n lọ́wọ́ kọ́ lọ́wọ́ orúkọ mi lọ́dọ̀ YouTube kan bí wọ́n léèrè pé táàsì tẹ̀sí gbà lórí ọba ní Elizabeth gbà ẹ̀yin fẹ́ẹ́ lẹ́ máa lọ gba èmi kọ́ wọ́n ń gba táàsì lórí mi torí ẹ máa upload kí ni táàsì ní sórí rẹ̀ ní YouTube máa upload síbẹ̀ ṣé kí ni a fẹ́ máa sọ táwọn ẹni tẹ́ bá mú tí ó ti ní kí ni táàsì tí ó ń sanwó fún ìjọba tí ìjọba ògbó lórí ẹ̀ àwọn ẹni kẹ́ máa dẹ́rù bá ń bí báyìí náà ẹ máa sọ níwò gbogbo àwọn tó wà lórí kíní lórí social media anybody tó bá ti ń gbogbo wọn náà wọ́n máa upload kíní tax wọn síbẹ̀ kò possible o lè gbó lórí social media kó má fi tax ẹ̀ síbẹ̀ kò possible ṣé kí wàá ní nǹkan tẹ́ wá fẹ́ kí lẹ fẹ́ máa sọ fáwọn àbí wọ́n ṣe blog kí ló kàn wá pẹ̀lú kí ló kàn àwọn ní party bloggers yẹn àwọn yẹn ṣáwọn yẹn ló máa bá yín tún gèlè yín wé ṣùgbọ́n bí tẹ́ bá ti fi kéèkì sí kíní ṣe báyìí náà fẹ́ kí party yín trend lẹ́ṣẹ̀ ń pe party bloggers ẹ fẹ́ kó trend ni ẹ fẹ́ bẹ́ẹ̀ tí mú nǹkan tó trend wa agbá ó ti dán káwọn yẹn bá yín gbé náà ẹ ti gbé nǹkan tó trend wa náà báwo ló ń ṣe máa ṣe báyìí tó máa ṣe bí ìgbà tó fẹ́ mú bọ́ọ̀lù tó ń ṣe báyìí ẹ̀ǹjọ́ ń ṣe báyìí ẹ̀ǹjọ́ ń ṣe báyìí ó ń ṣe bí dẹni fẹ́ mú bọ́ọ̀lù bí goalkeeper ó dẹ̀ ń ṣe báyìí ó ń ṣe báyìí lójú agbo ṣé ìyẹn ò fọ́ ni ṣé kò fọ́ ni ó fọ́ ni
ó fọ́ ni ó dẹ̀ jọrọ káwọn èèyàn gbé ẹ wá fẹ́ káwọn kan níbẹ̀ yẹn kan parẹ́ wọ́n ti parẹ́ bó bá jẹ́ mi gan ni ibi tẹ́ ẹ ti ń lọ jàǹtà máa tún kọfà ṣe bẹ́ẹ̀ fowó pè wọ́n ni ẹ lọ́wọ́ fi jókòó sí ẹ̀yìn tèmi mí ní wáyé ṣéènì ọrùn mi èló ní ṣéènì kíní ni ṣókà bó ṣe máa ń dó sọ́run rẹ̀ 42,000 ẹ̀rù 42 ìwọ tó bá rí pọ́nrán owó ẹ̀ ó dàbí tèmi ní kò lò ẹ̀yin tọ́rọ̀ wọ yóò bá tóbi púpọ̀ ẹ wò 42 tó bá fẹ́ kó wálẹ̀ jù báyìí lọ gbogbo ala ní àwọn jewelry tó ní extension o lè hard extension mọ́ bó ṣe wá wọ́n ṣe máa ń lò ní mo ṣe lò fún yín wọ́n ṣe wá ẹ̀ bí ẹ̀rìn gẹ̀ ṣe rí wọ́n ṣe ń lò ní mo ṣe lò yìí so máa yẹ kéèyàn kankan káwọn kankan ṣàkárẹ̀ ìbí bá alva ṣàlàfíà mo bá yín ẹ má gbàgbé èmi bẹ́ẹ̀ de àbúrò mi tó gbàsíkè mọ̀mí anamáyọ̀wá òyìnbó ní ginger bísí wellington wáṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé sísá mi kan náà ṣe bẹ́ẹ̀ de lé mi kẹ́mi solid kẹ́mi ṣé solid kẹ́mi ni àbí kẹ́mi solid kìíní kan 50th solid kìíní kan kẹ́mi ní Canada sísá yẹn pé 50 years lé mi ẹ máa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ojú òní tí yàn lágbára Ọlọ́run ẹ̀yin èèyàn mi ojú òní tí yàn ẹ̀yin tẹ́ bá lọ́ọ̀fù wa la lọ́ọ̀fù ẹ̀yin tẹ́ lọ́ọ̀fù wa kí ló kèmí àti tèmi ẹ̀ láwọn ìlàrí mọ́lẹ̀ kọ̀ọ̀kan mo ti sọ fún yín lórí ibi tí mo wà àlàáfíà ní fọmọ Ọlọ́run ojú òní tí mi ní wáyé sí ẹ̀yin èèyàn tẹ́ bá fẹ́ kí àwọn èèyàn kí wọ́n fi ẹnu àtẹ́lu nǹkan tẹ́ ń ṣe ẹ má gbé nǹkan tí àwọn èèyàn máa sọ̀rọ̀ pẹ̀lú sí this is social media that is why we call it social media tí ọ̀rọ̀ asọ̀rọ̀ kò bá bò tí ọ̀rọ̀ anybody ò bá bò tí ọ̀rọ̀ any governor ò bò ṣé ọ̀rọ̀ governor nìkan lè fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ àwọn tí ò bá bò ọ̀rọ̀ àwọn kìíní tọ́rọ̀ gbọ́mọgbọ́mọ ò bá bò lórí social media báwo wá ní tilẹ̀ tí ń ṣe fẹ́ jẹ́ ẹ̀yin lẹ́gbẹ́ wà náà ẹ̀yin lẹ́gbẹ́ kèsì goalkeeper wà bí tí ìyàwó kan ń ṣe goli tí ìyàwó kan ń sáré ó fẹ́ lọ bọ́kọjú ìyàwó kan ṣe báyìí ìyàwó kan ṣe báyìí ìyàwó kan ẹ wá ní káwọn èèyàn máa sọ̀rọ̀ sí ó fọ́ ní ìbàjẹ́ máa sọ̀rọ̀ sí àwọn èèyàn máa gbẹ́nu sí gan pàápàá àwọn èèyàn máa mú nínú kí náà ti ń pè é nínú àwọn èèyàn máa gbẹ́nu sí àwọn náà máa mú júìsì lórí kíní dádí ẹ máa tàṣẹ lè yín pa o kẹtó bọ́sítà wọ́n ní makashuku wà lọ́wọ́ yín if truly tí makashuku bá wà ẹ control ìwé òmù yín kò dá bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn ẹni tó bá ojúgbọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkó dọ́nà ẹni tó bá san ohun tó bá mú yín tẹ́fẹ́ máa jàwó ẹgbẹ́ méjì ẹ máa dúró re ni èrò ni kán wá ṣe kíní ẹ wá ń wò bí gbúdì ọlọ́bọ̀rọ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ẹ ṣe bí ọkùnrin tẹnu ẹ̀ káàkiri ẹ wá gbé sáìdì kan sí wa sáìdì tẹgbẹ́ yẹn àláìkè ẹ̀yin ìyàwó méjèèjì yẹn ẹ lọ tọ́jú dádì yẹn dáadáa ẹ jẹ́ káwọ́ owó yọ lára wọn rárá ẹ rí ẹ méjèèjì ẹ ti ṣe dáadáa rárá ẹ ṣe dáadáa ẹ jẹ́ káwọ́ owó ṣe báyìí ló wà lọ́wọ́ máa yẹn tó ẹ jẹ́ kó yọ lára wọn náà ẹ wá ń ṣe kíní ẹ méjèèjì ẹ wá ń jà ẹ wá ń ṣe kíní di ọ̀dà wọn yẹn ẹni tó gbọ́n ẹni tó ń wá mádàmù tẹ́ ṣe yẹn ẹ lọ gbàdúrà o tó láwọn èèyàn wọ́n máa sọ̀rọ̀ inú wọn máa bọ́kọ yín tọkọ yín bá ti ń wo gbogbo nǹkan tẹ́ ṣe inú wọn máa bí tẹ́ ẹ bá múra àti randu yẹn àti randu yẹn wọ́n máa sọ fún àwọn èèyàn kúkúrú kíní kan ni wọ́n tó ti yé yín àti ẹ̀ máa wọ́n máa gba everything padà kó sí tẹ́ máa ṣe sí ẹ ṣètà iná ẹ jáde o ẹ lọ sórí kí lórúkọ kí ẹ lọ sórí TikTok àwọn tọ́mọ bá ṣe ń gbọ́kọ́ wọn padà lọ́wọ́ àwọn tó bá ti ajá kí wọn tẹ́ bá lọ ẹ lọ apply wọn o àti ẹ tí bí yẹn ó wá tìgàtìgà ni o ó wá togun gan gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ comment tẹ́ ẹ lọ dárúkọ àwọn èèyàn ṣé mi ẹdún ṣé mo dárúkọ èèyàn bíbá tí wọ́n bá gbé yín ẹ ti ń lọ tì í nìyẹn ẹ mọ̀ báwo ń ṣe confrontation bíbá àwọn sọ̀rọ̀ ẹni àwọ̀ tí wọ́n bá yẹ ẹ̀yin tí IG ẹ rí mo sọ fún yín mo wá lọ lo filter bíbá ẹ rí mo lo filter wádà kò tiẹ̀ jọ mí ṣe ni mo lọ funfun bákan àfi bí ẹni ṣe bí ìtẹni tó lóyún tẹ́ bá fẹ́ wò mí tẹ́ bá fẹ́ bí mo ṣe rí ẹ wá wò mí lórí YouTube ẹ máa get colour mi bí mo ṣe rí gangan ẹ máa get mi dára lórí YouTube lórí Facebook díẹ̀ náà ni then lórí TikTok mi ò kí lo filter ẹ rí i pé normal camera ni máa ń lò ṣe I love everybody ẹ ṣé mo dúpẹ́ o. ẹ bá wá sí 76 Whitewall Street Amity down south 76 Whitewall Street South Amity downtown fáfáde ìtẹ́ bá fẹ́ ra product iléeṣẹ́ TL ẹ jẹ́ kí n lọ kó wá display rẹ̀ fún yín ọjà iléeṣẹ́ TL ti dé o kódà wá dé ju ti tẹ́lẹ̀ lọ àgbo jẹ̀díjẹ̀dí ti dé àgbo diabetes ti wà àgbo manpower ti wà àgbo high blood pressure ti wà oríṣi product mẹ́rin
ló wà available báyìí ní ilé-iṣẹ́ tí health assurance bá ẹ jẹ́ lọ mú wọn wá ẹ jẹ́ lọ mú wọn wá ẹ má bínú. Ẹ mọ̀ pé àwọn ẹlòmíì tí wọn ò bá rí nǹkan wọn ò ní belief wọ́n máa wò pé ẹnu làwọn kàn ń gbọ́ àwọn orí nǹkan tí wọ́n ń sọ ń pa ẹ̀ òun mo ṣe máa ń like láti display ọjà ẹ má worry a ṣe ń settle down díẹ̀díẹ̀ ni ibi tá a bá ti máa ṣe program máa kó àwọn sample ọjà máa kó wọn súnmọ́ bẹ́ẹ̀ bó jẹ́ nu showroom bíbá yìí máa kó àwọn sample sí bíbá yìí so that a lè wà easier so ohun nìyí tí agúnmu máa ń pa wà lélẹ̀ tó máa jẹ́ kẹ́ dóbò dáadáa tó máa jẹ́ kẹ́ dóbò bó ṣe wù yìí àtàgbà àtọmọdé dídólóbò ohun tẹ́ nílò lélẹ̀ kò ní side effect eléyìí báyìí ti jẹ̀dí tó ti pa yín lóko jẹ̀dí tí ò jẹ́ kẹ́ lè ṣe dáadáa nǹkan tẹ́ máa lò lélẹ̀ confam ní àwọn product yìí eléyìí báyìí ti diabetes ajẹ́bi idán oògùn diabetes yìí èyí tẹ́ bá nìdẹ tètè wá rà kó dílé o kó má di pé màá tún wá padà sọ fún yín wípé ó ti tán ẹ̀yin tí wọ́n kó wọlé ní jọ̀wọ́ bíbá yìí ta kó wọlé result 4 days ó tó pọ́pọ́ta ìbílò ẹ̀ṣẹ̀ dé so oògùn diabetes lélẹ̀ fẹ́yìn tẹ́ bá dìde ẹ̀yin tẹ́ bá wá dìde ti high blood pressure òun lélẹ̀ ti bp lélẹ̀ so èyí tẹ́ bá ti fẹ́ bẹ̀ they are all what they are all active máa ra káwọn ilé síbi ẹgbẹ́ kan bíbá yìí sí máa wá súnmọ́ kàtọ̀ kan fi kó sí so ẹ̀yin tẹ́ bá dìde ẹ pè mí bákan náà ẹ̀yin tẹ́ bá dìde àwọn spiritual item spiritual store wa ló wà ní angus alẹ́bẹ̀yẹ òun ni spiritual store wa wà àti ní store fún oníkálukú store wíìgì wa store jewelries wa store aṣọ wa kódà african store náà tún wà nínú bíbá ìtóbi gan-an but mi ti ra african food síbi àwọn tí mo ta kò kọjá ló wà bẹ́ẹ̀ bí èyí tẹ́ bá nídìí ọ̀fadà ṣì wà èyí tẹ́ bá nídìí dédé wa èyí tẹ́ bá nídìí gàrí wà ẹ̀wọ̀n bá african food tí mo nídìí epo èlùbọ́ gbogbo sẹ̀mó pádóyà àwọn yẹn ti tán àti tàwọn yẹn tán nínú ilé ká tó move sí shop so èyí tẹ́ bá nídìí àwọn nǹkan yẹn ṣẹ́yà èyí tẹ́ bá nídìí àwọn nǹkan àdúrà ẹ̀yin bọ́mì ẹ̀yin dáàdì mi ẹ má wòra yín ní ìránṣẹ́ ilé ayé yìí ogun ni ọmọ ológo ló lógo ẹlòmíì kọ́kọ́ máa dédé sùn kò ní mọ what to do ṣe lásán ni ṣùgbọ́n pé tí kò bá sú ẹ wà á wà focus wà á ní target wà á dẹ̀ target wà á bà but tí kò bá sú ẹ o lè meet up now tó bá ti lè sọ ẹ wo sísún mi jáde tó gbójú bẹ́ẹ̀ èyí ò ní débi tó ń lọ gbogbo àwọn kìíní ẹlòmíì máa ní pé ṣé gbogbo nǹkan náà di spiritual ṣẹ́rí spiritual attack òun ló pọ̀ jù and there are so many ways tí ogun máa ń gbà fi affect èèyàn fi jayọ̀ téyàn dẹ̀ nímọ̀ ẹlòmíì àkọ́ máa ní pé kàn ń rù sóhun nǹkan tó ń rù sí èèyàn kan tó máa ṣe rere nínú ayé ẹ tó máa sọ ẹ́ déèyàn tó máa jẹ́ kó wà òkè ni á dẹ̀ máa rù sí ẹ wàá kàn pé wọ́n bí láì kíkiri yẹn jayé o ò ní mọ̀ pé ibi tí sátánì ti lúgọ fún wọn nìyẹn so many ways ni sátánì máa ń gbà dọdẹ ló máa ń gbà láti target èèyàn ogun wà lóríṣiríṣi gbogbo ẹ̀ ló lórúkọ kò dẹ̀ wá sí bó ṣe wá pọ̀ tó bógun ṣe pọ̀ tó láyè tí kò sí tí àdúrà kò ṣe kí ni kò ká kò sí tí pàdúrà ò ká gbogbo èyí tẹ́ bá ṣàtìrí wípé bóyá ìtájẹ̀tì kankan àbúbọ́ ni àbákọ̀tì ni àbáṣetì àbí ìkórira promise and fail anything ẹ pé lédíkẹ́ ìfẹ́ olúwa ṣò nígbà tí wá tẹ́ bá dẹ̀ fẹ́ wá sí ṣọ́ọ̀bù mi bí sí mi láì bọ́ tẹ́ bá wá mo máa gbowó consultation àwọn tó bá mi dòwò pọ̀ wọ́n mọ̀ pé yes sátátó iyọ̀ dùn ẹnu ò ṣe kò ẹ̀ṣẹ̀ nígbà tá a bá kọ́ sórí báyìí pé wòlíì ni wá ìránṣẹ́ ọlọ́run ni wá kọ̀ǹfàmù ni mo dẹ̀ ń dúpẹ́ fọlọ́run mo ń dúpẹ́ fọlọ́run kò sẹ́ni tó bá mi dòwò pọ̀ níbi spiritual items mi tí wọ́n ò ṣe kíni tí wọ́n ní testimony ayọ̀ tí wọn ò dúpẹ́ fún ọlọ́run kì í ṣe bí mo ṣe mí náà àánú ọlọ́run mo rí gbà mi ì ṣe àyànjú rò wọnú iṣẹ́ ìránṣẹ́ àfihàn mi ni so èyí tẹ́ bá nídìí àwọn nǹkan tẹ́lẹ̀ lò fún spirit ṣe má ti torí pé mo ti máa ń búyàn lórí social media kẹwàá rò bóyá ẹni ara ni mí ẹni ẹ̀mí lè mí o
tó bá jẹ́ pé kí n proud of myself, I'm a spiritual person tó gbáski. That is why I have the fear of God. Lè bá mi níbi ìwà burúkú, ìwà olè, jìbìtì, ṣìnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lè bá mi bẹ̀, ṣùgbọ́n tó bá sọ kó mú ẹnu bébébébébébé, mo wà available bàjẹ́. Ọlọ́run ò bínú sí yẹn. Bible gan sọ ní ohun tó bá ní wàá fi rẹ̀ bí ẹ padà. Ẹnu mi ni mo lè fi gbára mi lọ́wọ́ ìjọba Nàìjíríà, lọ́wọ́ ìjọba tó ń pa àwọn èèyàn. So ẹ̀yin tẹ́ bá ní dẹ́ni ti fi spiritual items, àwọn pef, àwọn ọjà lóríṣiríṣi, àwọn nǹkan àdúrà jẹ́bídó tó confirm. Tó lè pé tí ẹ bá lò ẹ mọ̀ pé yes, Jésù lọ́ba. Ẹ̀rí mi tí mo bá ń pariwo àṣejẹ́ bí ẹ̀jẹ̀ Jésù ní ṣẹ́ròbí lásán ni, owó ní kò sí kàn mí. Kò sẹ́ni tó bá mi dòwò pọ̀ tí mi ò ní sọ fún wọn pé ṣó gbàgbọ́ nínú Jésù. Tó bá gbàgbọ́ bẹ́ẹ̀, ẹni òṣè ti bá fún ẹ pé yá lọ lò fún kan báyẹn máa rí títóbi ìyanu Ọlọ́run, nítorí pé kí ni Ọlọ́run ni Ọlọ́run màmá jẹ́. So gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìdáwó kan tẹ́ lè lò fún spiritual items. Àbẹ́ èyí ò kàn tẹ́ bọ̀ bóyá spiritual àbí kò spiritual, gbogbo ò ṣáà tí ẹ̀ yé yé mọ́. Ẹ kó gbogbo àníyàn yìí tọ̀ Jésù lọ. Ẹ kó tọ̀ Jésù lọ. Jésù máa bá yín ṣe, everything máa wà okay. So gbogbo ẹ̀yin tẹ́ bá láwọn kan tẹ́ ìdojúkọ, ẹ pè mí. Ẹ jẹ́ kájọ ṣe kí ni, kájọ fi ẹ̀mí jọ rin ìrìn náà ní agbára Ọlọ́run. Ojú òde ní tiwa, agara òní dáwà ibi oníṣẹ̀lẹ̀ sí wa. Ìbájẹ́ oníṣẹ́ ọwọ́ ni yín, ìbájẹ́ oníṣẹ́ oṣù, ìbájẹ́ business ilẹ̀ yín ṣe, tí gbogbo ìwà yẹ yín bó tẹkọ̀ wá rí pé everything ò lọ bó ṣe yẹ kó lọ. Ẹ pè mí kí n fún yín láwọn kan spiritual items tẹ́ máa lò, everything will be fine. Àbẹ́yìn tẹ̀wá jẹ́ ọ̀dọ́ yẹn pé ó ti wẹṣẹ́ kò rí èrè iṣẹ́, ìkọ́kọ́ ló wò díẹ̀, kọ́kọ́rọ́ kan ló dì mú, kọ́kọ́rọ́ yẹ̀mí abúlé yín lọ́wọ́, ìdè yẹn máa ṣe kí ni ó máa já. Ẹni iṣẹ́ tẹ́ bá wẹ̀ pẹ̀lú ìfẹ́ olùgbàlà ní agbára Ọlọ́run alààyè, iṣẹ́ yẹn máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lára yín. Ó máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lára yín. Oṣù ọ̀nì Ọlọ́run máa jẹ́. Àbẹ́yìn tẹ̀wá tí tájẹ́tì kankan, ẹ̀kọ́ rí ìjákulẹ̀, àbẹ́yìn lálàkàlà, àbẹ́yìn rọ́wọ́kọ́wọ́, àbí èrí àìsàn láàgọ́ ara yín. Àwọn nǹkan tẹ́ bá lò tí gbogbo ẹ bá dópin, gbogbo ẹ ló wà available. Gbogbo ẹ ló wà available. Kì í ṣe bí ti kóòdù ti tèmi yóò ṣẹ́rẹ́lẹ̀, ó ti wà nú ẹ̀jẹ̀. Kí n wà ní Nàìjíríà, kí n má sí ní ìlú tó tutù wà tó mọ̀ pé èyí kan máa sọ pé ó ní nǹkan tó lè kí ọ sickness lówó wọ́n nínú sí ẹ, kì í ṣe bí tẹ́lẹ̀. Ògùn òyìnbó gan ò lè wo eléyìí. Tó bá wù àwa, tó bá wù àlọ́, nation body ni ó ti wà nú ẹ̀jẹ̀. Kí n wà níbi tó gbóná burúkú, mo máa ní kóòdù. Ẹ̀bùn ni, orí ọ̀fẹ́ ni, mi ò dẹ́ complain fọlọ́run. Lẹ́yìn kí n sábà Olúwa ò ṣe é, tí bó méjèèjì bá dípa, tí bá fẹ́ bílù ẹ̀ bá ti bá yẹn ṣe fún ọ̀ bá ní Olúwa ò ṣe é ni. So yẹn yàtọ̀, mo ṣẹ̀fẹ̀ nìyẹn. So gbogbo àwọn nǹkan tẹ́ bá need for spiritual items, ẹ pé Lady K Olúwaṣọ, ẹni kọ́ọ̀tù tẹ́ bá wà bàbá yín sẹ́yìn. Àdúrà gbogbo wa máa gbà lórúkọ Jésù, àdìṣe lásán. Gbogbo ipá òkùnkùn lórí ayé wa, ilẹ̀ alanu á gbé wọn mì. Gbogbo agbára Sátánì lórí wa ní orúkọ Jésù, ọ̀run adáná sun wá fi iná palẹ̀ wọ́n mọ́. Àbójú wẹ̀yìn àdírógun mọ́, àwọ̀ wájú àdírógun, àwọ̀ ọ̀tún àwọ̀ òsì àdígi ogun mọ́. Níwọ̀nba ìgbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n wá ogun Fáráò tí wọn ò rí mọ́, àwa náà máa ṣe kíni, a máa wá ogun ayé wa àti a ò ní gbúròó wọn mọ́. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun, ẹ bá mi share. Ire o.